we don't record though. Because I don't want this to be all about me. We came here to help this boy. Whatever he has to say that is related to my children or myself, let me hear it personally first. Because mọ̀ pé boy yẹn ilé Naira ló ti kó. And gbogbo information tí wọ́n dẹ̀ ń fún Gistlover nígbà náà is about the Naira Marley. Ìyá DJ Splash a gbọ́ voice note tí ibi tó ti ń sunkún nípa Naira Marley pé Naira Marley ló ṣe kíní kan fọ́mọ òun o kíní kan ni o tán play voice Naira Marley gan pẹ̀lú lórí Gistlover because of pé o mọ̀ tó bá pé nǹkan míì ni o ò ní lọ́bẹ̀ torí kì í sí o nìkan but torí pé ọmọ yẹn pẹ̀lú tó mú bẹ́ẹ̀ tán ló spark ẹ̀ tẹ́ rò pé tó mú nílé Naira ń ló ṣe ló fi lọ́bẹ̀ torí ọmọ títí ẹ̀ Ìyábọ̀ torí ọmọ títí ẹ̀ ló fi lọ ọmọ DJ Splash. But you pretend like you doesn't know her. You doesn't know the guy. You are evil and liar. Bloody liar. Stop lying. Kí ló tó ń parọ́? You want to find the information before you left. Gistlover brought the information out. Because you love it. Torí pọ̀rọ̀ tí Naira Marley wà ńbẹ̀ ló fi débẹ̀ tó fi question ọmọ yẹn pé ṣó mọ̀ mí tó mọ̀ ní pé yes I know you. You are the first person to béèrè lọ́wọ́ ọmọ yẹn pé ṣó mọ̀ ẹ́ torí pé ọmọ ẹ̀ náà ti sọ fún ẹ wá ti béèrè àwọn ọmọ rẹ̀ ó ti sọ fún ẹ nígbà tí wọ́n rí ṣé bó sọ pé àwọn ọmọ ẹ̀ ló ń bẹ̀ pé kó má sọ̀rọ̀ sáwọn so mọ̀ tó ṣẹlẹ̀ àbá àwọn ọmọ ẹ̀ ò ní sọ àwọn tó help wọn but torí pé ó fẹ́ fi ẹ̀sìn àwọn ọmọ ẹ̀ sí gbangba ó fẹ́ fi àṣírí wọn síta but tó bá jẹ́ lẹ́ni Gistlover ti blog wọn síta tó bá jọ ọmọ mi ni Gistlover blog wọn kí ló sí Gistlover blog Festus ńgbà yẹn kò lè blog Festus yóò ṣe wá blog Festus ọmọ aláyé wọn ọmọ pàdí wọn kò lè blog wọn báwo la ṣe gbọ́ níta wípé Festus jẹ ọmọ ọjà nílé Naira ó jẹ nǹkan ó gbé nǹkan lura ó wá ń bì wọ́n wá ràn lọ́wọ́ lọ lé bathroom ó ti ń sú láti dí gbogbo ojú ti ń pò kí ló wá lọ bẹ̀ kí ló wá lọ ṣé bẹ̀jẹ̀ lè yá ẹ̀ níbi tán ti ń mu gbó tán ti ń mọtí ṣé Festus jórórin kí ló wá lọ lé Naira ìwọ ló tún fẹnu sọ olóòrùn àwọn ọmọ ẹ lọ kí lọ ọmọ ẹ lọ sí ńbẹ ọmọ tó rán lọ o toro oníwọ ló rán àwọn ọmọ ẹ ń ṣe dé torutoru ọmọ tó rán níṣẹ́ lọ sílé Naira ó wá délé Naira ó wá rí nǹkan míì sọmọ yín ò padà wá jíṣẹ́ fún ẹ ṣé bó ṣe lọ ló ṣe padà Ìyábọ̀ if you are truly a mother ṣé bí Festus ṣe lọ sílé Naira pẹ̀lú aṣọ tó ṣe lọ́rùn pẹ̀lú face clean tó wá dé pẹ̀lú rough face pẹ̀lú wet clothes tó ti ń gbọ̀n torí nǹkan tó mú máa mú yàn gbọ̀n kò possible láàrin hours yẹn kó mu drink yẹn kára rẹ̀ dẹ̀ balẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní kódà go gbàgbé phone Ìyábọ̀ ìwọ wá parọ́ fáwa wípé ìwọ ò mọ̀ tí ìwọ bá mọ̀ ó ń take revenge ó ń fi òkú Mohbad take revenge Ọlọ́run á bi ẹ́ lérè ta ló pè lọ dé àwọn wèrè tẹ́ ẹ jọ ń ṣe àtẹnujẹ fúnra yín àwọn wèrè tí wọ́n ń ṣe orí burúkú pẹ̀lú yín náà máa believe rubbish tó ń sọ lẹ́nu torí àṣírí ibẹ̀ tú o a máa gbọ́ bẹ́ẹ̀ bí fóònù ọmọ ẹ̀ gan tún ṣe sọnù ọdẹ ló mọ nǹkan kan ṣé fóònù tọmọ ẹ̀ ń lò tẹ́lẹ̀ ọmọ tó rán níṣẹ́ tó wá dé padà tó wá dé pẹ̀lú rough body tí fóònù tún sọnù torí ọmọ yín ò dé wà òkè ní full day of that day àfi tó bá pé wọn náà ti gbéṣẹ́ lọ lókù tó bá jẹ́ ìyà òfò tó yẹ pé táwọn ọmọ bá ti lọ ìwọ náà bá tiẹ̀ lọ́nu tó yẹ pé kì í gbélé tó yẹ pé ìwọ náà máa ń lọ jẹṣẹ́ kiri wàá lọ láàárọ̀ wàá tó lọ lọ́sàn-án wàá lọ lálẹ́ wàá múṣẹ́ wàá mọ̀dé tiẹ̀ lọ ó ṣeéṣe kí o má tètè rí ní tó sọmọ kó o má kí ẹ̀ ju ìgbà tó bá fẹ́ fi wọ́n ṣe sí àárí mi lórí social media lọ torí àmukú mọ̀ pé wọ́n mọ̀ sọ pé ká má believe anything on social media. We should not believe in anything on social media. Say ká sọ wípé o wà caring fáwọn ọmọ yẹn. Tó bá kàn ti fẹ́ fi wọ́n ṣe content ló máa ń gbé wọn wá tàtáyé máa ń sọ̀rọ̀ wípé bóyá àbíyamọ ni ọ́. Definitely you are not a good mother. O ti rìn lọ so that ìgbà tó rìn lọ tó rìn ní òfò lọ tó ti ṣe àgbésùn ọjọ́ 3 4 lọ ó mọ̀ tó pé ọmọ tó lọ ránṣẹ́ lọ lé Naira ó wá padà dé kò ara rí ò pé dé fóònù ti sọnù so that tó fi mọ̀ torí kò possible kó mẹ́ lọ́jọ́ náà kó dẹ̀ wálé kó dẹ̀ débọ́ ilé kó rí pé fóònù tó mú jáde lé sọnù ó bá fèsì rọ́ọ̀fù wá so fẹ́ sọ pé ó lè rọ́ọ̀bù òní tó lè bá rọ́ọ̀bù ẹ̀ tó olè ló tún drọ́ọ̀gì ẹ̀ náà olè náà ló fún lóògùn olóró mu. Yabo, stop lying, stop playing, you will learn in the hard way gan ni pẹ̀lú wàá learn. To mix it up because that time was justice for Mohbad.
right? So he said that Festus came to the house with Mohbad's manager, who was then Naira Marley's former manager, the lady, SI, if I'm not mistaken with her name. Then Festus' drink was spiked. I said, spiked as at how? He said, ṣé gbọ́rọ̀ tó sọ ó ní Festus sọ wípé Mohbad àti manager rẹ̀ ṣe yí ọmọ tán pè tí Naira tí Sam Larry ní èṣù yẹn tó pè níyàwó Satan àti Satan yẹn òun gangan Satan ọkọ rẹ̀ gangan Slatan Satan bí boyfriend rẹ̀ ni ó ní ẹ máa wá gbọ́n tó sọ Ìyábọ̀ Òjó sọ wípé drinky Festus was spy àwọn ìyẹn mi pé drink ọmọ rẹ̀ kí ló DJ Splash ló ń sọ àṣírí yẹn fún wípé wọ́n ti fọwọ́ kan drink ọmọ ẹ̀ wọ́n ti fi nǹkan sínú ẹ̀ fún sínú drink ọmọ rẹ̀ oh Ìyábọ̀. Yes, there's something that they call I'm trying to remember the name of the thing or something, I don't know, you know, like it's a drug that they put it in drinks and in foods and in everything, that they did it today, that they do it as a normal thing there. I said, was Festus that Only that boy ló sọ gbogbo ọ̀rọ̀ yẹn o. Ó ní ọmọ yẹn ló sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu. Let's continue. aware that they put some? He said no, and normally nobody's always aware. It's only them that live in their house that know about it. Ó di mélòó? Ó ní bọ̀bọ́ yẹn ní òun nìkan ló ń wà nínú ilé yẹn. Kò sí anybody tó mọ everything. Báwo wá ní Jigan bàbá ọjà ṣe mọ̀? Àǹtí Ìyábọ̀ ẹlẹ́nu pẹlẹbẹ bí ọ̀bẹ rẹ̀ lé. Nígbà tó mele sọ fẹ́ pé òun nìkan ló ń wà ńbẹ̀, kò sí anybody tó mọ̀ about it. Okay, báwo wá ní Jigan bàbá ọjà ṣe mọ̀? Torí Jigan náà tún lòun help ẹ̀ wọ tọ́ílẹ̀tì. Òun wá padà gbé sínú mọ́tò. Òun sọ fún pé kó máa lọ, kó má padà wá síbẹ̀ yẹn mọ́. So, bọ̀bọ́ ilé náà tún ní ìgbà wo ló ràn yẹn mi pé kì í so nìkan. Ẹ jẹ́ ká continue. So when Festus drank that thing, Festus started acting funny, he was dozing off. And they wanted to record him, so he stood in front of them and said he tried to make sure that, you know, they did not record him. He tried to make sure that, you know, he collected his phones. One side of me was like, maybe because at that time the Splash had mental health. I was like, okay, maybe because this boy has mental health, he doesn't know what he's saying. You know, maybe he's just talking. Ẹni tó ní mental health tó dẹ̀ remember tó ń ṣe. Okay, ọmọ tiẹ̀ tán ní ó ń wà dozing bí ẹni tó gogoro ti fẹ́ pa tó ti mu àmúyó tí ó yẹ pé ó ṣe ó fi wá délé ó mọ̀ because ìwọ náà ti jẹ́ sí adìyẹ lọ ó ti rìnrìn àrè lọ akọ ajọ́ àbínú òsì lẹ́sẹ̀ torí tó bá wà nílé ó lè sọ fún wa pé ó rí ọmọ tó kù lábẹ́ rẹ̀ tó wà òkè tó wá dé pẹ̀lú dozing tó mi ti tutù lára rẹ̀ tójú ẹ̀ ti rọ́ọ̀fù torí fóònù gan sọnù ẹ jẹ́ á continue. Side of me as a mother was very, very angry. But I didn't want to be distracted. You are a liar. I wanted us to at least administer the help we came to do. So I said, okay, you know what? Festus is doing fine, is in Turkey. I'll see to it. But right now, let's see to you. What is your story? And I told him, don't talk about Festus, let's talk about you. Then I asked that the camera starts rolling. And then that was when he did his interview. We went live, we did everything. So that he was the one who took it, and he warned Festus never to come there again. Again? Oh no, tún wọ́nu Festus. Ṣé rí pé Jigan wọ́nu ẹ, ó wọ́nu ọmọ ẹ, òun ló mọ́ ọmọ ẹ lọ bedroom. Fẹ́ kí náà tún pé Splash náà, DJ Splash náà tún mú lọ bedroom. Àwọn náà help ẹ, ó déyàn méjì àbí lẹ́yìn yẹn DJ Splash wọ́nu ẹ kó má padà wá sílé Naira Marley mọ́. Jigan bàbá ọjà náà tún wọ́nu ẹ kó má padà wá sílé Naira Marley mọ́. Definitely ọmọ ti di addicted different day. Ó ti di pé different day kọ́nù.
ó ti di different day. Ọ̀tọ̀ lọ́jọ́ tí DJ Splash help ẹ̀, ọ̀tọ̀ lọ́jọ́ tí Jigan wá bọ́ ọjà help ẹ̀. Torí ó sọ wípé ilé sọ pé òun nìkan lòun wà ńbẹ̀. Jigan náà tún sọ pé òun lòun tún padà gbé sínú mọ́tò. Ìyábọ̀ kí ló tó ń parọ́ máwọn ọmọ lọ́mọ? Kí ló tó ń parọ́ mọ́ wọn? Èmi mọ̀ máa ti sọ pé mo fẹ́ kán jáde. I want them to come out to challenge you if it is truly àwọn náà sọ̀rọ̀ fún ọ. But eléyìí tí ò bá jáde ńbẹ̀, màá believe pọ̀rọ̀ tó sọ òótọ́ ni. But since nothing jáde, Jigan ò jáde, definitely ọ̀rọ̀ tó sọ nípa Jigan òótọ́ ni. But ọmọ eléyìí jáde, ó challenge ẹ wípé lọ pamọ́. Ẹ jẹ́ ká lọ sórí tiẹ̀. Tí tiẹ̀ ti kọjá lọ nìyẹn. Abraham wa. Ó ṣe orí burúkú tiẹ̀ sẹ́gbẹ́ kan. All right, so guess who reached out to me after Iyabo Ojo went on live? DJ Splash, and this is what DJ Splash have to say. Hello everyone, good morning, good afternoon, anywhere you're watching me from. I come here to address myself about the allegation Iyabo Ojo accused me of. Sorry nílé ayé. Àwọn ọ̀rẹ́ kan wà tí ò lọ́pẹ́. Àwọn ọ̀rẹ́ kan wà tá fi máa ń gba revenge. A sọ̀rẹ́ fún yàn láti fi show off fún ènìyàn. A máa sọ̀rẹ́ fún yàn, a máa gbé yàn kan gẹ́gẹ́gẹ́ láti fi chase clouds, láti fi entice ẹni tí ó ṣe. Ó sọ̀rẹ́ fún DJ Splash. Ọ̀rẹ́ tó ṣe fún ni láti máa fi gbá àwọn tí wọ́n jọ ní issue lójú. Tó rò pé bóyá lóòótọ́ àti lódodo Naira Marley ló destroy ìgbésí ayé ọmọ yẹn. According to the information they gave to his jeans lover àti wọ́. That is why you think you can use that boy to chase clouds in public and then to entice Naira Marley pé lára àwọn ọmọ ẹ̀ lóòótọ́ o, kì í ṣe Mohbad nìkan ló fún lóògùn olóró mu o, DJ Splash náà wà ńbẹ̀ o. That is what you did. Orí pọ̀rọ̀ yìí ò lọ́pẹ́ ẹnu ṣá. Ohun tó ń tán lọ́dún eégún bí àṣà ìyá mi ẹlẹ́ja, kọ́lọ́n kó fọ̀run kẹ́yà mi. A ó ní odò òkun, ó jìnnà. Ó ní ayé ògùn lọ, ó ní ìgbà òtán lọ bí òréré. Ó ní ayé òdùn lọ bí ọ̀pá ìbọn. Ẹ̀yin máa rò pé tẹ́ bá ń ṣe nǹkan lónìí ó máa ń dùn. Ẹ máa ṣoore fún àwọn èèyàn kan. Ẹ bá ní àwọn ọ̀gá tọmọṣẹ́, ẹ mọ̀ ọmọṣẹ́ mọ́ra, ẹ máa wọn ọmọ lẹ́yìn, àwọn tẹ́ ẹ ti ara wọn mọ̀ wọ́n, ẹ máa gbé wọn láti máa fi entice àwọn tán ọkọ mọ̀ láti máa fi chase clouds lójú wọn. Ẹ máa rò wípé bóyá pé rò pé nìyẹn máa ké, ẹ̀yin lẹ máa ké gbẹ̀yìn tó yẹn tó bá fancy orí burúkú tẹ̀ ń ṣe ni. Ẹni tí ò bá ráyè orí burúkú á sọ gbogbo yín sínú sálángá. Gbà tó gbé DJ Splash jáde, bó ṣe ń gbọ̀ngbà náà rẹ̀ ààrẹ ò yá. But the help you did to him is to entice Naira Marley. Kì í ṣe pé oore àtinúwá. Because you want to use that boy to take revenge. But it is truly, Naira Marley is drugging people. Naira Marley, òun ló drug àwọn ọmọ. Láti fi lè sọ pé NDLEA kí wọ́n bánu ambassador kan fún Naira Marley. That is what you guys did. Because àwọn public torí wọ́n ti dàrú. Most of them wọ́n tí ò ní common sense. Àwọn tẹ́ ẹ ti pay, blogger tẹ́ ẹ ti pay, they will follow you because they are looking for kini, they are looking for kini porúkọ rẹ̀, they are looking for something to blog. Yes, it to spy Naira Marley. That is what she did. Kó fi spy rẹ̀, kó fi pé kó nísìn for instance, ẹ mọ̀ pé wọ́n petition rẹ̀ nígbà yẹn wípé àwọn NDLEA wọ́n gbọ́dọ̀ stop Naira Marley. Tó rán fún ní Naira Marley ni ambassador àwọn NDLEA nígbà yẹn. Wọ́n petition rẹ̀ nígbà náà. But to stop it, that is why tó fi gbé ọmọ ìjáde. Tó fi mú ọmọ ìjáde nídùú pé public rò pé ìrànlọ́wọ́ ló ṣe fún ọmọ yìí. But to spy Naira Marley ni to entice him to spy him. Ṣé mo lè sọ̀rọ̀ ṣá? À ń gbọ́ yín ní ìṣẹ́jú kan. Ọ̀tọ̀ ní nǹkan tí mi fẹ́ sọ. Ìṣẹ́gbọ́n, ẹ má bínú. First of all, mo kàn fẹ́ sọ pé ṣeré Naira Marley ń tiẹ̀. Ọlọ́run ló máa ṣàánú family wọn, yóò ti yé yín. So ó dà pé mistake táwọn òde ṣe látilẹ̀, àwọn ni wọ́n ń jẹ lórí Mohbad. But it is well, yóò ti yé yín, it is well. Ọlọ́run á ṣe tó dáa. Ṣẹ̀pẹ̀tẹ̀rí gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n. Ṣẹ̀pẹ̀tẹ̀rí gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n. Wọ́n máa ti bà Nàìjíríà jẹ́ gan jìnnà, wọ́n gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n. Tẹ bá ń gbọ́ tí Lizzy bá ń drag, wọ́n máa rò pé Lizzy wà lẹ̀ pọ̀. Ṣẹ̀pẹ̀tẹ̀rí ti bà Nàìjíríà lọ́gán, ti bà Nàìjíríà jẹ́ gan jìnnà.
ìdí tí ò lè ṣọ́ọ̀jì nìyẹn ajé ó ti bà nàìjíríà jẹ́ gan-an ó dé forí burúkú fi kérò jọ àwọn ló ń sọpọ́ọ̀tì ẹ̀ orí burúkú tó fi kérò jọ làwọn ló ń sọpọ́ọ̀tì ẹ̀ in fact I wish Mohbad get justice tọ́lọ́run bá dẹ̀ tẹ́mi ẹ̀ bá dẹ̀ wà Mohbad máa get justice agbára ọlọ́run Mohbad mo ti get justice irú àwọn èèyàn bí ṣẹpẹtẹ rẹ ó yẹ kó káńsù wọn ni olórí wọn I'm sorry to say o I'm sorry ẹ ṣe máa ó dàbọ̀. Now, ẹni tó fẹ́ spy, tó fẹ́ lo DJ Splice to spy Naira Marley. You want to use DJ Splice to spy Naira Marley because you want the NDLA to collect the ambassador from him. So that they would know that kì í ṣe Mohbad nìkan torí ẹgbẹ́ kan jáde pé àwọn NDLA wọ́n fún Mohbad ní nǹkan mu ọ̀rọ̀ 2022 ní February 24 tí NDLA raid ilé Naira Marley tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ẹ wá gbé wá tó dẹ̀ pé October lẹ tó ṣe recording gbà tá Mohbad ó yá ẹ wá gbé wá 2023 wàtákùlà wà bẹ̀rù Ọlọ́run Ìyábọ̀ Òjó wàtákùlà according to Madam Kẹ́mi Olúnlọ́yọ̀ wọ́n ní ẹ̀yin lẹ padà lọ gbé gbogbo kinní yẹn wá bó ti late pé kì í ṣe new video old video ni ẹ wá join gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ tún wá lọ mú DJ Splice to sọ wípé fún àwọn NDLA pé kán lè mọ̀ wípé lóòótọ́ àti lódodo Naira Marley somebody like that a mọ̀ pé Naira Marley ò fìbò náà pò ń gbàgbó ó sọ fún yín ó máa ń sọ fún yín náà tẹ́tẹ́lẹ̀ pé president àwọn onígbólò ṣé kò sọ fún yín ṣé ìjọba orí ni ṣé ṣe ń kú tí ò kì í gbégbólò kò í wégbó lórí títì kì í wégbó lórí life ni ṣé ìjọba lọ́bẹ̀ ni ṣe ń kú tí máa gbé igbó tí ṣe ń kú tí máa gbé dání ó máa ń tó ẹpọn rẹ̀ tí Naira Marley náà bá gbé igbó báyìí ó máa ṣe gbọ̀nà báyìí ni bí kóńdó tán bí kóńdó ọlọ́pàá pọ̀npọ̀n báyìí ni tó máa wé ó lòun president àwọn igbó labí ṣé wọ́n rí. I have never ever tell her such a thing she said I said. When she ṣé gbọ́n tọ́mọ wí ó ní òun ò ever láyé sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó sọ pátá ó lóun ò sọ bẹ́ẹ̀ fún kò síbi tó ń ti sọ gbogbo ẹ̀ fún Ìyábọ̀ wàtákùlà tó bá ní evidence èyí tún bí ìlífọ ẹ gbé tiẹ̀ náà jáde. Hello sister Tani. Mo wà lórí live mo ń ṣe program lọ́wọ́ o. Okay, all right, ma. Okay. Now, ẹ jẹ́ continue. came to our house, then she talked to me, she let me know I should go to hospital, like she support me, I will stand on my feet, I will be fine, everything. And she now said, did I know her? Bam. And I said, hallelujah o. Ọmọ ìjọ mi hallelujah o. Torí ẹ̀yin fọwọ́ lẹ́rán ti yín. Ọmọ ìjọ mi hallelujah o. Àmọ̀dí tẹ́ fi fọwọ́ lẹ́rán kí ló ṣe yín o. Ẹ jẹ́ àmọ̀ torí ẹ fọwọ́ lẹ́rán ẹ sọ̀rọ̀ o. Ẹ lè double tap screen ti yín. Hallelujah o. A bá ń dá fún gbogbo yín. Àmín. Tẹ́ ti gbọ́ ntọ́ ọmọ ìjọ mi wí. Bẹ́ẹ̀ ni o. Ó ní Ìyábọ̀ Òjó wá sọ́dọ̀ òun. Ó ló ara ń gbọ́dọ̀ yá. Gbogbo tó ṣe òun ó máa gbé lọ hospital ó máa ṣe gbá kòkò wá wọjà ìgbàládò gèrò wá wọjà later Ìyábọ̀ Òjó wá bí òun léèrè pé so mọ̀ mí. Ìyábọ̀ Òjó is the first person to ask him, did you know me? Òun wá ní yes. Ẹ rí pé ọmọ yẹn sọ wípé Ìyábọ̀ ló bí òun léèrè pé do you know me? Ó yá, let's continue. Ẹ jẹ́ àdá padà tíntín. Ó yá. yes, I know you. And I even know your son. All right, so guess who reached out To me, she Ẹ máa gbọ́ o. let me know I should go to hospital. Like she supports me, I will stand on my feet, I will be fine, everything. And she now said, did I know her?
And I said, yes, I know you. lẹ́yìn ìgbà tí Ìyábọ̀ sọ gbogbo ọ̀rọ̀ tán ó wá sọ fún un pé did you know me? Ọmọ yẹn ń béèrè lọ́wọ́ ọmọ yẹn pé ṣé ọmọ yẹn mọ òun. Ọmọ yẹn kọ́ ló kọ́kọ́ béèrè lọ́wọ́ àǹtí Ìyábọ̀ o ẹlẹ́sẹ̀ bí ẹsẹ̀ àkèré. Òun kọ́ ló kọ́kọ́ bi ẹ́ léèrè o ìwọ ló kọ́kọ́ bi lè bọ̀gbà tó máa dórí 21,000 view tó ń wù ẹ́ lọ́wọ́. N tó rírí tó jẹjà ń rí view torí pé ẹ ti rí àwọn view wèrè tẹ́ ń rí yàn nìyẹn àwọn view wèrè tẹ́ ń rí tẹ́ fi balẹ̀ ayé jẹ́ náà nu káwọn òpònú fi ń rọ́ sí tán bá ti jẹjà rẹ́ni tó ní view tán bá ti jẹjà rẹ́ni tó ti wọ 1,700 800 ẹ tún rò wípé òótọ́ ọ̀rọ̀ náà ń sọ ẹ rò pé view tí wọ́n rí yẹn òun lò ó tọ̀rọ̀ àbí ká kódà kó má ju èèyàn mẹ́rin lọ làákàyè ń sọlẹ̀ níbi omi bọ̀tẹ̀ yìí èèyàn ti máa rí pé tán bá ti lè jẹjà ní view mi kan view yẹn òótọ́ ọ̀rọ̀ náà ń sọ níbẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ yín ò sí ń travel ọpọlọ yín ti rìnrìn àjò Ìyábọ̀ Òjó jáde níwájú 21,000 view 21,000 follower àbí 21,000 view ńjọ́ yẹn pẹ̀lú 6+ million tó níbẹ̀ yẹn ó ń parọ́ fún gbogbo public pé bọ̀bọ̀ ìlú ọkọ̀ wá bá pọ́mọ yẹn ló kọ́kọ́ sọ fóun bó ṣe rí un wípé so mọ̀ àṣìwọ̀ ló kọ́kọ́ lọ bá ọmọ yẹn wípé so mọ̀ ẹ̀ ọmọ yẹn wá ní yes òun mọ̀ ẹ̀ ẹ máa nìṣó. And I even know your son. I even know your son. Because there's one day he came to our house, like Marian house. He came to Marian house with his friend. And he came to me that he wants to use the toilet. And I was seeing him, but he was sweating in the head. And that's the issue. According to DJ Splash, ó ní Ìyábọ̀ Òjó bí un lérè pé ṣó o mọ̀ mí? Ó wá dàn pé yes, I know you. I even know your son, Festus. Because he came to our house, ìyẹn ní Malian's house. He came to me. He said he want to use the toilet. Ó fẹ́ lo ilé ìgbọ̀nsẹ̀, ilé ìtọ̀. Torí gbogbo ló ń sweat níwájú orí. Ìyẹn mi pé wọ́n ti gba nǹkan ara, ó ti gbọ́jà sára. Ọ̀nkú wá ń gbọ̀n ṣìgàṣìgà. Ọ̀nkú ti tọ̀ wò. Ẹ ti mọ̀ pé Ìyábọ̀ Òjó náà ń gba nǹkan ara. Torí tó bá ti mú gbá tán ló mọ́ ń bọ́ta. Ó rò pé torí pé ó dé black bonnet. Ó mọ̀ pé àwọn kan wà tán ya wèrè jù ẹ lọ. Ṣé torí pé ó jẹ́ public figure àwọn òdẹ̀ tí di public figure àti di star. Gúdà làwa. Ẹ rò wípé ẹ ya wèrè tó bọ́n. Wá jẹ ìyà. Àrẹ àgbọ̀n ṣìgàṣìgà. Bọ́n bá mi ń ṣí ọ́. Ọwọ́ bẹ́ẹ̀ yan ọmọ wá bẹ́ẹ̀. Wóró burúkú tó gbélẹ̀ sí public fún wa. Wọ́n tó ọmọ tó sọ̀rọ̀ ọmọ tó kúrọ́ mọ́. Ọmọ kékeré ó wá jáde láti wá challenge ẹ Jigan wèrè bàbá ọ̀dà kò lè jáde torí òun ló tú àṣírí a lot Jigan ò lè jáde ọ̀dàlẹ̀ lélẹ́yìn ọmọ kékeré tó rò pé ó fẹ́ fi spy Naira Marley ó rò pé ó fẹ́ help ẹ̀ to spy Naira Marley so that àwọn NDLA wọ́n lè gba ambassador wọn lọ́wọ́ rẹ̀ láìláhílàlá Àríkẹ́ thank you làgbáyé já ọmọ yẹn wá jáde láti confront ẹ pé ọ lórúkọ pé Ìyábọ̀ Òjó n tó sọ yọ ló pa kò tí ẹ pé ẹni mọ mi Ìyábọ̀ Òjó mọ́ because ọmọ yẹn ìbínú ló fi bọ́ta pé òkúrọ́ mọ́ ẹlẹ́ dáhùn ṣé tóun bá ya wèrè sórí wọn dàrú ni tọ́ra wọn ò bá yá òun ló ń sọ̀rọ̀ fún ẹ òun ò sọ fún ẹ pé Naira Marley ó fọwọ́ kan anything nípa rẹ̀ òun ò sọ pé Naira Marley ṣe anything fún you take revenge ó mọ̀ọ́mọ̀ kúrò láti lọ sí ọ̀dọ̀ ọmọ yẹn to spy Naira Marley ni ó fẹ́ kí ayé mọ̀ wípé nǹkan ń lèmi náà ṣe ń challenge pé if you are truly a mother ọmọ tó rán lọ lé Naira Marley ní àlàáfíà ó wá padà dé ní ara gbígbóná pẹ̀lú ooru lójú gbogbo ẹ̀ wà lójú omi ti ṣe ara ọmọ yẹn ó tún sọ fóònù nù ọwá ní you don't know you are evil mother ó yẹ kán àwọn abiyamọ ayé yẹ ká dá ọ̀dà balẹ̀ ká mú àtẹ́lẹwọ́ báyìí ká máa dàbú ẹ̀ lórí mọ́lẹ̀ ní ká máa fàtẹ́lẹwọ́ mọ́ ẹ̀ báyìí ká máa sọ fún pọ̀ ìṣàbíyamọ àfi tó bá yẹ pé wọn náà ti gbéṣẹ́ lọ torí àwọn ẹ̀yin ìyá kan wà kíà nípa ọmọ láyé àwọn ọmọ yín ṣe máa ń bàjẹ́ náà ṣe máa ń rìn kiri so yẹ kí Priscilla máa kojú tó kojú lẹ́nu because àti ọmọ ọdún mélòó ni wọ́n ti yọ Pùlánì rẹ̀ lé lọ́wọ́ àti ọmọ ọdún mélòó ni idọ̀ rẹ̀ ti kúrò lábẹ́ rẹ̀ ọmọ ọdún mélòó ló ti rán wọn lọ lé Naira Marley torí wọ́n ló sọ no be me talk am you said it by yourself you say àwọn ọmọ tó rán lọ lé Naira Marley even your own children ó rán wọn lọ lé Naira Marley láti lọ ṣe kẹ́nẹ̀ ṣé Naira Marley jẹ́ content creator àbójúsọ promo ó jẹ́ video promoter àbójẹ́ Nollywood bóyá actors ni bóyá Naira Marley sì ti ń ya fíìmù bóyá kinní kan manager bí kí la ń pè
film manager bí sikini kan manager bí ká me o te mo be se man pé industry manager yín bóyá ó sì ní director bóyá Naira sì ní script writer yín àbí film producer tó fi rán àwọn ọmọ ẹ lọ bẹ̀ àwọn ọmọ tó rán lọ kí ló rán wọn lọ bẹ̀ sí ẹ mọ lálé ẹ tún máa rán ọmọ yín lọ lé àlè náà ya bá yín gbé nǹkan tẹ́ẹ̀fà yá gbélé yín lọ́wọ́ ayé yín á wá ta ẹ̀ á wá di sóònú ẹ̀kú àrùn mọ́ra ó jẹ́ sí ẹ bàbá àti ìyá àtọmọ àlẹ́gbẹ́lì náà pẹ̀lú wo ló bí mi tọ́ka mo ọlọ́ba àti Kẹ́mi Olúlọ́yọ̀ ló bí mi no don't come for me don't ever come for me àti Kẹ́mi ló sọ bẹ́ẹ̀ according to àti Kẹ́mi wọ́n náà jẹ́sẹ̀ ìyá àtọmọ yín ńgbà pé rin òsì ni àwọn akọ ajá àbí oṣù lẹ́sẹ̀ ìrìn tẹ́ ń rìn bẹ́ẹ̀ bá rìnrìn bàṣàbàṣà sán máa fi ẹ̀pin lọ yín ìrìn òsì tó rìn o tún sọ dẹ́dẹ̀ olóòrán ọmọ tó ẹni tó rán lọ lé Naira Marley láti lọ ṣe kẹ́ni òórán yàn lọ lé Naira Marley láti lọ ṣe kẹ́ni tó jẹ́ content creator àbí Naira Marley jẹ́ film producer bóyá ó lè jẹ́ script writer tó fẹ́ kọ làbákí onírọ́ fún ọ dùdùn kí olódodo àbí dùdùn kí onírọ́ ló fẹ́ bẹ́ẹ̀ kọ jáde tó fi lọ bẹ̀ àbí Precious àbí Festus ojú olórin ó jẹ́ músíkà àbí kí lẹ́ ń pè hip hop tó rán lọ bẹ̀ lọ gba script wá tó fi di pé òun ọmọ lọ lé Naira ọwá ni wọ́n spáàkì ọtí ọmọ rẹ̀ wọ́n ṣe ní sípáàkì rẹ̀ ìwọ gangan wọ́n spáàkì ìdọ̀ rẹ̀ torí wọ́n chẹ́ẹ̀kì ìdọ̀ àwọn ọmọ ẹ̀wò ṣé ó ń gbérí ìbùn gan tí ò bá wọ̀ bó yẹ kán chẹ́ẹ̀kì fúru ọmọ ẹ̀ èyí tó jọ́kùnrin ẹ̀ ó yẹ kán ṣe dídí fún torí kí ló wá lọ bí ó yẹ kán ṣe dídí kí ló wá lọ sílé dídí nítorí pé ó láìkì dí wọ́n wá ti kíní bọ́ọ̀nù dí rẹ̀ nígbà tó bá gbaṣẹ́ ya tó mú kíní yẹn tán wọ́n wá tẹ́sì dídí rẹ̀ wọ́n tẹ́sì dí rẹ̀ wò káná ti dá fúru ọmọ ẹ̀ tó ṣe jọ́kùnrin tó kán ti sọ di gay kán ti bọ́ fi gi lùdí rẹ̀ ńgbò bá yó tó ọmọ kan balẹ̀ ayé ọmọ jẹ́ fún ọ ọwọ́ adélé orí páyé ọmọ rẹ̀ ò rí bó ṣe rán níṣẹ́ lọ ó kígbe síta bọ̀ tí bàbá àjẹsọ ọmọ kígbe ó tún ní tí bàbá bá gba bàbá àjẹsà jáde báyìí olóòta gbogbo nǹkan ìní rẹ̀ ọ sẹ́ndì ẹ̀ padà sáwọn tó kù sọ bẹ́ẹ̀ wọ́n wá ní wọ́n ń ṣépè fún ọ kí ló táwọn èèyàn dojú lé ọ sáwọn tó kù sọ bẹ́ẹ̀ ṣé princess gan sọ bẹ́ẹ̀ pé òun máa ra ta nǹkan ní òun dá bàbá àjẹsà padà ṣé tó adé tó sọ pé òun máa ta nǹkan ní òun fi dá bàbá àjẹsà padà ìwọ ló ṣàyà gbangba gbogbo nǹkan ni wàá máa ṣe gbẹgbẹgbẹgbẹgbẹ irọ́ náà dẹ̀ nítorí donation yàtọ̀ Lizzy Anjorin aláfòkú gba donation afàìsàn ọmọ gba donation àfìdààmú ayé àwọn èèyàn kan gba donation àforí burúkú ayé àwọn èèyàn kan gba donation àfẹkùnlé ayé àwọn èèyàn kan gba donation rédèrèdè ẹlẹ́nu sọ̀bọlọ ọmọ. Went to the toilet. And when he went to the toilet, like 30 minutes, like 30 minutes after, I just be like, where is the person that told me he wants to go and use the toilet? Can you hear that? Oh, need a double tap. Anyways, don't forget to buy your detox tea. Èyàn kan ò lè bọ́jà wa jẹ́. Bí èyàn kan bá rojọ́ wa lẹ́yìn tó bọ́jà wa jẹ́ ayérayé abayé wọn jẹ́ ọjà tèmi ń ṣiṣẹ́. Bọ́ ọ bá lo detox tea mi, yóò fi ṣẹ́ fáyé rẹ̀. Buy my detox tea. It work like a magic. 14 days ni o lè lo detox tea mi kí gbèsè ayé rẹ kíkùn rẹ ó mọ ṣiṣẹ́ èmi náà ń lò ó a ní diabetes o mọ́ gbàgbé láti order fún diabetes tea high blood pressure tea blood circulation blood vessel cleanser alógun aràn a ní arthritis a dẹ̀ ní arthritis rub a ní many things tó bá ń ṣe ẹ́ nínú ara complain to me I'm your doctor and we will teach you and we will treat you well. A dẹ̀ ní stroke à ń tọ́jú àwọn tó bá ní stroke you get it àwọn tó bá ní stroke àwọn tó bá ní kí náà pórúkọ rẹ̀ fibroid à ń ṣètọ́jú wọn àwọn tó bá ní pie ìyẹn òròbó we are treating them as well contact Tenny Omologo sórí +4474 66694918 +4474 66694918 contact Tenny Omologo Dr. Tenny sórí nọ́mbà yẹn anything tó bá ń ṣe nínú àgọ́ ara bóyá wọ́n ńlá làkàlà àbẹ̀wò egun lé ọ lójú oorun àbọ̀ ń dá ọ láàmú anything tó bá ń ṣe kàn sí Tenny Omologo ayé rẹ kò dìgbà tí stroke bá wọnú ayé rẹ o àwọn àjẹsára kan wà tó ti jẹ tí stroke ò ní lè rí ibi bọ̀ ẹ́ high blood pressure wo awálẹ̀ iṣẹ́ rẹ wà àwọn tó ti rà wo wọ́n sọ pé wọ́n testify sí báyìí
àwọn wèrè ni wọ́n máa sẹnu pọ̀chọ̀pọ̀chọ̀ wọn ò ní lè sọ lójú wa wọ́n máa sọ lẹ́yìn wa ni sọ fún wọn pé kán gbé jáde wọn ò ní lè sọ iṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ wọ́n gbàgbé láti contact Tenny ọmọ ológo fún flat tummy tea we have it indigestion we have it then gbogbo ẹ kàn sí mi now as I was saying ọmọ yẹn wá ń sọ fún wọn nísìn wípé èmi lẹ ń bá sọ lórí WhatsApp bó bá ti jẹ́ lórí nọ́mbà tí mo pè yẹn +4474 66694918 ẹ kàn sí mi nọ́mbà mi but ó lè ra tíì mi lẹ́ẹ̀kan kó wá fọkàn sí pé tíì páàkì kan á ṣiṣẹ́ fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ so ọmọ ọdún tó ti yọkùn so ọmọ ọdún tí kùn ẹ ti wà ń bẹ̀ so ọmọ ọdún tó ti yọkùn kó wá máa expect pé tó bá ra báàgì tí ẹyọ kan ikùn rẹ̀ á wálẹ̀ dey play lọ́rọ̀ ẹ èmi gan mú mo ti mú ti pẹ́ kíkùn mi tó padà sí bí mo ṣe wà kí gbogbo ọ̀rọ̀ anú mi tó jòkó tó kẹran kó tó di pé gbà tó bá rí pé wọ́n máa fi irin lu yín nínú báyìí fi rú kí gbogbo irin yẹn kí gbogbo tó ọmọ yẹn tẹ́ máa san kán tó lọ rẹ̀ ṣe lípò fún yín kí gbogbo ọ̀rọ̀ abẹ tó san ṣé ọwọ́ rò pé páàkì kan ló máa ju gbogbo ọ̀rọ̀ tó wà ń bẹ̀ dey play lọ́rọ̀ ẹ ọmọ mú lera wọn tó bá ti ń tán wà máa rà méjì tó máa fi di pé ara ẹ balance òun normal bí Tenny ọmọ ológo ni kò í ṣe sí ọjọ́ kan èmi náà mú àjọ mu tíì ni torí èmi náà mi ò fẹ́ tóbi mi ò dẹ̀ fẹ́ san àbí mi ò fẹ́ níkùn mo bọ́ mo nídìí ká má parọ́ mi ò dẹ̀ ṣe surgery mi ò ṣe dí bí tìyàbọ̀ mi ò yọ ikùn mi kán rẹ́kùn mi kán lẹ́mọ́ dì mí no now ẹ gbọ́rọ̀ tí bọ̀bọ̀ yẹn sọ ó ní òun wá wò pé ẹni tí ó wá bá mi pé òun fẹ́ lo toilet láti bí 30 minutes ibo lẹ́ni yẹn wà ṣe bí bọ̀bọ̀ ìwà bá mi ní sí pé òun fẹ́ lo toilet ni because ó bá wọn nílé náírà ni òun ò gbé bẹ́ẹ̀ ìgbà tí nǹkan yẹn ń ṣe òun ló lọ bá wọn tó ń gbélé tó ń sọ fún wọn wípé bo ni toilet wà wọ́n mú lọ toilet láti bí 30 minutes kò tí ì bọ́ta èyí lè wá ní òun àwòpẹ́ ẹni tó wọ toilet dà bó ló wà let's continue. I went to the toilet to go and check him. As he was not really doing anything in the toilet. He was just sweating. So I take him. Ṣẹ́gbọ́, ó ní àgbà tó ń wá débẹ̀ àsí ò tí ẹ̀ ṣe nǹkan kan nínú sálángá tó lọ, ó kàn sweat ni. Ọ̀gá Adé, ọ̀gá Festus ti ń wá mi lójú, wá mi nímú, wá mi fúrọ̀. Ó ti ń wá mi lórí oko, ó ti ń wá mi ní gbogbo etí àtẹnu, ó ti ń láàgùn wọ̀wọ̀wọ̀ kàn gbọ́n mi lérí ni. Ọ̀gá Adé máa gbọ́n mi lérí ni, ó máa gbọ́n mi lójú torí kíní ìyá máa ṣe bí kò máa bomi sára, bí kò máa bomi sára, bí kò máa bomi sára. A máa fọ ẹnu, a máa fọ ojú yẹn, fọ imú yẹn ni. Bẹ́ẹ̀ ló máa tọwọ́ bẹ tílẹ̀ mẹ́wàá, ó kàn sweat. Wọ́n ló ń láàgùn wọ̀wọ̀wọ̀ tó bá jí abiyamọ gidi. Ó fẹ́ sọ fún mi pé statement tí ọmọ yẹn sọ ọmọ yẹn wá délé ó rí traces lára ọmọ bàbá ńlá kú onírọ́ ni ó Ìyábọ̀ ìṣe abiyamọ ẹni tó yẹ kán dádọ̀ balẹ̀ á bí ẹ lérè pé bolo rìn lọ sówó náà ti jẹ sí adìyẹ ni torí akúkú gbọ́ tàǹtí lísìkú ti bá a fún ọ lórúkọ àgbésùn bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ṣẹpẹ̀tẹ́rì ayasùnẹ́lẹ́ àlòkù mílò gbogbo ẹ̀ ló fún ọ èwo ọ̀dọ̀ ta lọ nígbà náà sọ́dọ̀ bọ̀dá mílò ni àbí ọ̀dọ̀ bọ̀dá sùnẹ́nẹ́ àbí bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ló gbé ẹ jáde torí mi ò mọ̀ bí tó lọ tó fẹ́ fi sọ fún mi pé ọmọ tán ló sweat burúkú tó kàn wá bá fúrúmù tí ò ṣe kankan ó kàn dorí kodò sí di omi lásán tó ń gbọ̀n kẹ̀pẹ̀pẹ̀ tó ń dami ara tó ń làágùn wọ̀wọ̀wọ̀ tí ò lè bọ́ta tó ti lose control nínú bedroom kò tiẹ̀ lè kúrò omi tó wà because ara rẹ̀ ò balẹ̀ ó ń wá bí tó tutù torí gbogbo inú ẹ̀ máa gbóná láti wá ni gbogbo etí ẹ̀ máa hó ọwọ́ sọ fún mi pé ò mọ̀ kankan ìgbà Mohbad wá kú tán ìwọ wá mọ̀ àbò ń take revenge ẹ̀san ẹ̀ ń fi ẹ̀san ẹ̀dá kéèsì ọmọ ọlọ́mọ rú torí pé revenge tẹ́ ń take tẹ́ ẹ̀ fẹ́ kí ọmọ yẹn gba ẹ̀san ló ṣe máa fìtìnà tí ilé ayé yín ní ìsẹ̀mẹ̀ ẹ rò pé ẹ máa sinmi nínú ayé dey play ó rò pé ó máa sinmi ẹ wá mú kéèsì ikú ẹni tó pa ọmọ mọ́dà rẹ̀ ẹ wá fi pamọ́ ẹ wá ń rá búlì mú pé búlì ló pa ṣé búlì ló pa ẹ bẹ̀rù Ọlọ́run ṣé Naira Marley ló pa Mohbad ṣé Sammy Larry ló gbọ́bẹ̀ sí lọ́rùn ṣé wọ́n tiẹ̀ ń bẹ lẹ́jọ́ tó kú kán tiẹ̀ jọ ní ìjà kan jọ níṣù ṣé ìjọ tí Mohbad kú ṣé Naira Marley Sammy Larry wà bẹ́ẹ̀ yes ẹni wọ́n bully we accept èmi ti gbà kan bully bọ̀ ṣé wọ́n ti arrest wọn fóṣù kan tó fi arrest yẹn táìmù yẹn ni ọlọ́pàá sọ fún wa pé autopsy máa jáde nígbà tí Tonto Dike ń post sínú Instagram sórí group chat yín wípé autopsy yẹn kò kí ṣe go àwọn àfi bí Naira Marley ṣe máa go down. I want to do the autopsy later. And you sọ pé autopsy is not your goal.
ẹ̀yin dẹ̀ ń tàn wá ẹ̀ ń tan public ẹ̀ ń tan orí àṣẹ ti manipulate autopsy ọlọ́pàá ní ká fáwọn ní good 2 weeks Benjamin Hundeyin wọ́n ní autopsy ti conclude pé toxicology ká fáwọn ní 2 weeks pé everything ma balance à ń dúró di ọ̀sẹ̀ méjì àwọn Naira Marley sì wà nínú prison 2 weeks là ń dúró dè àwọn sì wà nínú prison yẹn 2 weeks kọjá 3 weeks kọjá àṣẹ ti manipulate ẹ because ẹ fẹ́ kí àwọn boy yẹn jáde níbi tán wà àlàyé yín ti dojúrú sẹ Ọlọ́run á bí yín lórí àwọn ọmọ tẹbí ẹ jẹ ìyá yín wọ́n ní ẹ lè gbin àkàrà ẹ lè gbin àlùbọ́sà kẹkọ ẹ̀fọ́ wàláhì Ìyábọ̀ tí gbogbo yín tẹ wà nínú group yẹn pín lè máa ká torí ẹ ti ṣe àwọn ayé ẹ ti ṣe Ọlọ́run mi ti rí ẹ̀bẹ̀ àwọn àgbà tó lè ṣe ó ti ṣe àwọn orí abiyamọ torí wípé ẹ fẹ́ kí Naira Marley àti Sam Larry jáde nínú ibi tán wà àní wọ́n ń jẹ ìyà búlì wọn àti gbà pọ́n búlì ọlọ́pàá ti arrest wọn fún búlì ṣé bẹ́ẹ̀ ná búlì yes wọ́n dẹ̀ ti mú àwọn tán jọ búlì wọn nọ́ọ̀sì tẹ́ ẹ jọ plan pọ̀gún lábẹ́rẹ́ àwọn ti mú nọ́ọ̀sì síbẹ̀ ẹni tẹ́ ẹ plan síbẹ̀ ókè ẹni tó invite nọ́ọ̀sì náà ń bẹ́ẹ̀ but ẹni tó gba nọ́ọ̀sì ẹni tó padà pé nọ́ọ̀sì DJ Bami ò sí ń bẹ́ o DJ Bami tó pé nọ́ọ̀sì ò sí ń bẹ́ o ẹni tó kàn fi nọ́mbà DJ Bami lẹ̀ tó di nọ́mbà nọ́ọ̀sì lẹ̀ ẹ̀dùnú àhámọ́ ìyẹn náà bẹ́ẹ̀ ẹni tó jọ níṣù tó jọ dágúmẹ́ǹtì níṣò ẹ̀mú bẹ́ẹ̀ ẹni tó wá jọ gbá ẹ̀sẹ̀ tó jọ di ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ wọn àti Wùmí tí Wùmí lọ́ọ̀kì aṣọ Mohbad bẹ́ẹ̀ tó jọ ṣe chakichan ẹ mú yún ẹ fi lẹ̀lẹ̀ ẹni tí yẹn kọ́ ni Naira Marley Sam Larry wà nínú prison nígbà táwọn tán ń retí pé autopsy máa tó jáde so that wọ́n á rí níbẹ̀ pé sáwọn làwọn pa ṣé bully ni ṣé depression ni ṣé depression ló pa Mohbad tó bá jẹ́ depression ló pa tó bá jẹ́ hypertension ló pa ó lè ṣe gírí lílù tán nàka but hypertension ni àṣẹ yìí ń bẹ nínú gúrùpù sọnù yín gúrùpù ìbànújẹ́ ayé yín gúrùpù tó lọ́wọ́ fi bá tó pé gbà táwọn ọmọ tí náà bá ṣẹlẹ̀ wọ́n ó pè gúrùpù pẹ̀lú tó láti fi da ìrìn àjò gbésí ayé wọn rú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún wọn nù ẹ wá kó gúrùpù jọ ibẹ̀ ni tó ṣẹlẹ̀ láti sọ wípé autopsy is not their aim it's not their goal bọ́n ṣe máa bring Naira Marley down ó ní problem wọn àṣẹ ti manipulate any autopsy kankan cannot come out it's just to manipulate the nurse and the drug ẹ̀dẹ̀ ní bully ló pa any manipulation ni any drug yẹn the only thing it can do is to manipulate the drug and nurse ẹ mọ̀ pé ó máa manipulate èèyàn kan ni ẹ ti mọ̀ wípé n tó ṣe autopsy Mohbad yẹn is just to manipulate it's just to implicate it's just to implicate the nurse and the drug that means it's not a bully tó díke sọ náà nígbà tẹ́ ti mọ̀ tó ṣẹlẹ̀ ẹ wá gbalẹ̀ ilé oníkíná porúkọ rẹ̀ lọ ẹ lọ lé onípósí ẹ lọ ná pósí ẹ gbalẹ̀ onípósí lọ ẹ lọ ná pósí bẹ́ẹ̀ ẹ bẹ̀rù kúnlé abiyamọ ẹ bẹ̀rù Ọlọ́run wàtákùlà Ìyábọ̀ àti gbogbo yẹn bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ ọlọ́mọ ń bẹ nínú mọ́ṣúárì tí wọ́n ń retí pé ṣé búlì yẹn ṣé ìjà táwọn jọjà sí hypertension ló pa lóòótọ́ sí hypertension ni ẹ wá ní autopsy kọ́ ni go yín kò sí tó kàn yín pẹ̀lú autopsy ẹ dẹ̀ mọ̀ọ́mọ̀ fọ́ autopsy sílẹ̀ torí autopsy ló máa jẹ́ kán mọ̀ bóyá depression àbí hypertension Naira Marley Sam Larry tán búlì rẹ̀ tán nà kiri bóyá ò ló pa bóyá trauma ló pa bóyá depression ló pa ẹ wá ní the murder is not the goal bully gangan ni kókó ni target the murder is nothing ẹni tó pa yẹn is nothing but the bully gangan because of pé you want to take revenge of what Naira Marley did to your son but Naira Marley ò pè é nílé ẹ ò ìwọ ló ṣàyọjú náà tó rán ọmọ lọ́bẹ̀ ẹnu ara ẹ ló fi sọ pé you sent your boys your children even your own children to go and collect something from Naira Marley what did you go to collect ṣé Naira Marley ń ta script ni because I don't know kí ló rán ọmọ lọ sí fúnra rẹ̀ ló rán àwọn ọmọ ẹ lọ sí ibi ikú fúnra rẹ̀ ló rán wọn lọ sí ibi ìyà wàá wá dọ́gbọ́n gbà tó bá fẹ́ ṣe content wàá wá gbé àwọn ọmọ yẹn wá síta àsọ òwúlò nínú ilé àsọ onírin ìyà ni ẹ àsọ ti rìnrìn òṣì lọ torí tó bá rìnrìn òfò lọ ìgbà tó ọmọ yẹn délé níjọ́ náà wàá mọ tó ṣe wàá mọ tó ṣọmọ bọ tó ti jẹ ìwọ náà ti wówó lọ o ti bá wọn sugar daddy lọ ẹ ti lọ pẹ̀lú àwọn sugar daddy yín if not so ọmọ rí ò ní délé níjọ́ náà kó má rí tracy pé nǹkan sọ ọmọ yẹn ọwá ní wò mọ ó yẹ kán fún ẹ ní gbàjú research ni
ọmọ kan wá kú tán ó wá ń take revenge ẹ wá mú kéèsì Mohbad ẹ wá ń dàrú ẹ wá fi kéèsì Mohbad gbé àìsàn ẹ wá ń sọ wípé autopsy is not your goal Naira Marley gangan only target yín because the autopsy cannot show anything than to implicate the nurse and the drug olórí burúkú gbogbo yín nínú group yẹn ní jèrè bẹ́ẹ̀ ṣe da gbogbo public sí yọ́yọ́ ọ̀run á da ayé yín sínú yọ́yọ́ hallelujah ọmọ ìjọ mi hallelujah o hallelujah ẹ lè táàpù síkírìn hallelujah o ya wèrè confirm ni mò ń gbà fún yín confirm ni mò ń analyze fún yín ọmọ tó kú òrun lé lábẹ́ ọwá ló délé lálẹ́ ọmọ yẹn ò mọ nǹkan kan ó mọ nǹkan kan ó wá ní DJ Splash ó wá mú irọ́ ó wá ń pa ọmọ ọlọ́mọ ń ta ọmọ wá jáde wá confront pẹ̀lú ìbínú pé wò bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ọrí tó larúkọ mẹ́ lórí Ìyábọ̀ Òjó because you deserve it because o fẹ́ fi entice o fẹ́ fi spy Naira Marley tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni because of NDLA to collect the ambassador from him that is what you did and the guy came out with anger láti wá confront yẹ pé you lie against him ó rí pé you are a useless mother you are useless ọwá níwò mọ̀gbà tán sẹ́ ń sọ fún ẹ so délé níjọ́ náà ìgbà tó mele délé tí nǹkan ṣe tó padà délé ṣé ìyá rí o mọ̀ pé nǹkan ṣe wípé bó ṣe fi ọmọ ẹ̀ sílẹ̀ kọ́ ló ṣe rí ìwọ wá níwò mọ̀ láti ìgbà náà tọ́mọ ẹ fi kúrò Nàìjíríà o mọ̀ ọdẹ lábíyamọ ní ẹ ṣá are you a mother o mọ̀ nǹkan kan tó bá tún fẹ́ mọ̀ nǹkan o mọ̀ nǹkan kan o wá ń fi kú Mohbad o wá ń pretend fún public o fi kú Mohbad gba revenge o fi kú Mohbad gba revenge o fi kú Mohbad gba ẹ̀san tí n bá fẹ́ gbọ́ mọ́ mo máa gbé mi náà do no sẹpẹtẹrì o no sákúsákú o tí n bá fẹ́ gbọ́ mọ́ mo máa gbé mi náà do no sẹpẹtẹrì o no sákúsákú o so sẹpẹtẹrì ni àwọn ọmọ sákúsákú she leave me for upstairs sure nonsense ọmọ tí mo ti ṣá nínú Salakuta normally she people ta tó bá wá a máa fi pa a máa tún ta tó bá wá a máa tún sá èèyàn sásá múra sásá Bímpé sásá Yẹ́misí èèyàn sásá and I dey find out fuck Aloba èmi ọmọ Aloba sisi walk away ma stop walking o ma nípa home away I feel like running away run away fly away so me the butterfly mama nigga I don dey cry lóru mọ́jú I don dey sigh tipẹ́tipẹ́ I still dey cry I cry no see water ọmọ pẹ́ sí water o water full bucket o water full bucket o ilé Bùsán to the sitting room to sit down and he should have AC. So he already left his phone. So I take his phone because a lot of people are entering our house that night. A lot of people are coming out, and he might have lost his phone because he have already dropped his phone, and he can misplace his phone that night. So I picked this phone and I put it. Ṣé ń gbọ́rọ̀ sí Ìyábọ̀ pa Ìyábọ̀ sọ fún wa pé àwọn èèyàn ń wọlé wọ́n fẹ́ máa record ẹ̀ but ọmọ yẹn ń gba fóònù lọ́wọ́ wọn kò fẹ́ kí wọ́n record ohun kò fẹ́ kàn ṣe kò fẹ́ ṣe kiri sí ọmọ tó ti yó sẹ́ni tí mọ́tò bá gba máa mú nọ́mbà ẹ dákun ẹ jẹ́ arẹ́rìn ẹni tí mọ́tò bá gba máa mú nọ́mbà ẹni tí mọ́tò bá kọlù gbà a máa rántí fóònù nígbà èmi yó níjọ́ kìíní ẹ̀nà tí mo sọ fún tán tọkọ mi rún mi nù yàrá mo kàn mọ̀ pé ó ń dẹsẹ́ mi ni n ò mọ nǹkan kan mọ́ mo kàn mọ̀ pé ó ń ṣe ó lókè oníṣọ́ ni mo mọ̀ pé ó ń lókè ìmọ̀ nǹkan kan torí mo ti wíìkì mo ti ṣe jọ̀wọ̀lọ̀ sórí bẹ́ẹ̀dì tó fi ń lámi ó lálálálá ó fẹ́ lọ sókè méje kó tó sọ pé bọ́ọ̀ bá ti ẹ̀gbà láàrin ọ̀sẹ̀ kan mo máa yóò tèmi Ọlọ́run ló mú ọ ṣe bó ń sá láti bí ọ̀sẹ̀ kan ni gbogbo tọ̀sẹ̀ kan yẹn máa ṣe pọ̀ léèní ọwọ́ alọ́mọ rẹ ò fẹ́ kán rìkọ́ọ̀dù ṣé ẹgbọ́n tọmọ yẹn wí ó lò mú wá sí living room pé kí èsì lè ṣe sí lórí kó atẹ́gùn lè fẹ́ sí torí ó ń hot ó ń boily oru tí mo ń sweat gidi orunú ti mú ó lóun wá fi sábẹ́ èsì pé so that kí èsì lè wo ara rẹ̀ but àwọn èèyàn ti ń sáré wọlé àwọn èèyàn ti ń wọlé torí ó ti ju fóònù lẹ́lẹ̀ ọmọ tí ò mọ nǹkan kan tó ti ju fóònù lẹ̀ torí ó lè sọ fóònù gan-an torí àwọn èèyàn lè jí fóònù ẹ̀ mú òun wá bá mú fóònù
onírọ̀ Ìyábọ̀ Òjó wá fẹ́ máa sọ fún wa bí pé ká lè mọ̀ pé ọmọ rẹ̀ strong ó ń ta bíọ́bíọ́ bí ká lè mọ̀ pé ọ̀gá fẹ́ẹ̀sì náà ń ta bíọ́bíọ́ àṣọ lórí ibú ti rán ọmọ ń ṣe ẹgbẹ́ tòròtòrò nígbà tó ti rìn lọ ó ti dọ̀dọ̀ bọ̀dá sùn lẹ́lẹ́ àbí bóyá bọ̀dá Mílò bóyá ọ̀dọ̀ bọ̀dá Mílò dẹ̀ ló lọ àti ẹ̀mọ́ bí tó lọ bóyá ọ̀dọ̀ bọ̀dá Mílò ni Mílò ó lè fi mí sílẹ̀ Mílò èmi ló fẹ́ máa púrọ́tà mi aláìlójútì alára gbígbẹ. It's in his pocket. So I put his phone in his pocket and sẹ́ngbọ́ òun fi fóònù yẹn sínú àpò rẹ̀ kì í ṣe pẹ́sọ́ọ̀sì ló fi fóònù sápò òun lòun fi fóònù tó lè sọ fóònù ó lè sọ fóònù ẹ̀ ló ń dọ́nà ó lè sọnù òun ló ń mú torí àwọn èèyàn ti ń wọlé ló ń bá fi fóònù yẹn sínú àpò rẹ̀ ẹ máa gbọ́. and make sure he is fine that night. That's what I told her. ó ní òun mẹ́sọ̀ pé ọmọ yẹn ó fine ó wà òkè. That is the only thing I told Ìyábọ̀ Òjó àti alára gbígbé onírọ́ irọ́ la bí. Ó rò pé torí pé ó help ọmọ yẹn to spy somebody. Ó rò pé ọmọ yẹn ò ní jáde láti wá confront ẹ pé ó parọ́ ọmọ ẹlẹ́dàá. Ẹ ti torí pé ẹ ṣoore fún yàn. Ẹ wá máa parọ́ mọ́sẹ̀ ẹ̀dẹ́ nìyẹn. Ẹ máa parọ́ ẹ mọ̀ pé oníkálukú ló gbé orí tiẹ̀ wá sílé ayé. Because of pé ó dẹ̀ ti help ẹ̀ ń sìn. Because of pé ó ti ràn wọ́n lọ́wọ́ ń sìn. So that kò lè jáde kó wá confront ẹ. Who are you by the way, by the bush, by the toilet? So that you won't lè confront ẹ tó bá ń parọ́ mọ́ yàn. Can you only challenge ẹ because you line against the boy and the boy come out. He came out to mention your name. Ìyábọ̀ Òjó. Ó pa ó dá orúkọ ó dárúkọ mọ́ ẹ lórí. Ó rí pé ó ti wà useless. Gbogbo ṣe dá orúkọ mọ́ ẹ lórí. Bó bá wá bí ọ̀rẹ́ jẹ́ kí nǹkan kan sọ ọmọ yẹn. Torí àwọn olórí burúkú ẹsẹ̀ tí tún ti ń búlì ọmọ yẹn ẹ ti lọ gbé past ìgbà tọmọ yẹn ń gbọ̀n ń tẹ́ ẹ mọ̀ ṣe náà nìyẹn kẹ́ gbé past ẹ wá. The only thing you can do is to bring the past of that boy kẹ́ máa fi búlì rẹ̀ kẹ́ máa gbé past ẹ wá kẹ́ máa fi búlì rẹ̀. The only thing you can do kẹ́ mú gbà tó ń gbọ̀n rí kò dẹ̀ sẹ́ni tí ò ní dojúkọ. Ṣé bọ́mọ Ìyábọ̀ Òjó gbọ́mọ tiẹ̀ pamọ́ ńgbà tó ń gbọ̀n lórí ni. Ìyábọ̀ gbé tiẹ̀ pamọ́ ńgbà tó ń gbọ̀n lọ́rùn ni. Ó gbé bọ̀ tó gbọ́ mele sí gbangba wálíà torí pé ó ti mọ plan yẹn because ó fẹ́ fi spy èèyàn kan lè sọ pé drug ló balẹ̀ ayé ọmọ yẹn jẹ́ kan lè sọ pé drug ló finish ìgbésí ayé ẹ̀ dẹ̀ bẹ̀rù kúnlé àbíyamọ ẹ̀ bẹ̀rù ọjọ́ tẹ́ máa sùn tẹ́ ẹ̀ ní jímọ́ ẹ̀ bẹ̀rù ọjọ́ kan tuntun tó wù ẹ̀yìn tẹ́ kú ẹ̀yìn nìkan nínú sàárè tẹ́ mọ̀ wò pé ṣé ẹ̀yìn nìkan rèé ó mú irọ́ burúkú tó bá ó dẹ̀ parọ́ ọmọ ọlọ́mọ orí pé lórí burúkú ni wọ́n gẹ̀ yìí ṣá ó rí pé onírọ́ ni ẹ ṣá ó rí pé okay gbé evidence jáde níbi tó ti sọ gbogbo ọ̀rọ̀ yẹn fún ẹ wípé pé tó ṣe gbé tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sọ jáde torí mo rí pé àwọn tíìmù yín àwọn wèrè yín tẹ́ ẹ kójọ àwọn àṣànà bíi ti yín àwọn apọ̀kọjáyé àwọn adẹ́mi ayálégbodò tí wọ́n máa ń fi ògo àwọn obìnrin tán máa fi ń dájọ́ àwọn jígólò tí wọ́n níṣẹ́ lápá tí wọ́n jókòó sórí TikTok kí wọ́n bẹ̀ yẹn tán máa fi búlì ọmọ kékeré torí pé ó jáde ó confront Ìyábọ̀ Òjó torí pé ó jáde ó nírọ́ ló pamọ́ òun kì í ṣe bó ṣe rojọ́ fún nìyẹn so torí pé ó dẹ̀ pa ọmọ nísìkò dẹ̀ dákẹ́ bẹ́ẹ̀ ni of course nísìn wọ́n ti ń gbé fídíò ọmọ yẹn jáde nísìn wọ́n wá ń gbé gbogbo ìgbà tó ọmọ yẹn ń gbọ́n rí ẹ fẹ́ fi máa búlì rẹ̀ tó bá jẹ́ èmi ni wàláì tàlá sí mọ́bí láì lásìkò máa kọ́kọ́ búlọ́ọ̀kì gbogbo ibi tó ti máa anybody tó bá lo fídíò ẹ̀ máa ní ẹ mọ́ send ẹ̀ sí mi ohun tí mo fi heal nìyẹn tẹ́lẹ̀ ni mo ní high blood pressure táyà mi máa ga báyìí téèyàn bá ń bú mi báyìí tán bá ń sọ̀rọ̀ báyìí tí mo mọ̀ pọ́rọ̀ yín ò rí ẹnìkan ní kágangan tọ́rọ̀ dẹ̀ rí àyà mi á ká lókè màá máa dá ronú bọ̀ ó bú mi báyìí máa blọ́ọ̀kì ẹ̀ ni tí n bá ti gbọ́ pọ́n lọ́ọ̀ bú mi báyìí máa sẹ́ gbọ́n tó sọ ní bá ti di pé fọ́tò mi ló gbé o ti fi fọ́tò mi sára kiri kan máa blọ́ọ̀kì ẹ̀ dànù máa sa ẹ sí blọ́ọ̀kì tán bá ilé tán sẹ́ni fídíò sí mi pé lágbájá báyìí bú mi máa blọ́ọ̀kì ẹ̀ dànù ìwọ tó bá sẹ́ndì ẹ̀ gan màá tó sa ẹ sí blọ́ọ̀kì mo ti ní anyway tán bá ti bú mi ẹ mọ́ wàá sọ fún mi mọ́ torí pé wọ́n affect mi tó bá jẹ́ mi lọ́mọ ẹni màá kọ́ Ìyábọ̀ Òjó sa everybody sí blocking gbogbo àwọn tó lè lo fídíò yẹn fi búlì rẹ̀ sá wọn sí blocking dànù torí tán máa ṣe náà the only thing they can do nìyẹn kán máa blog ẹ ti gbàgbé pé ẹ̀yin náà bímọ ẹ rò pé torí pé ẹ wà nílùú òyìnbó ẹ kó ara yín jọpọ̀ sórí TikTok ẹ ń ba yé àwọn aláyé jẹ́ ọmọ ọlọ́mọ nǹkan kú ẹ dẹ̀ mú òótọ́ ẹ wá fi sínú ẹ wá rò pé ẹ ní sánkúnjọ. However, told her maybe they drug his son, maybe they drug her son, or they put something in her son's food, or that's how there is a normal thing they used to do there. All those things she's saying that I said, I have never said that kind of thing.
ọmọ kékeré confront Ìyábọ̀ Òjó o. Ọmọ kékeré confront Ìyábọ̀ Òjó o. Ọmọ kékeré mú fún Ìyábọ̀ Òjó o. Onírọ́ ló pa, ó lóun sọ pọ́n spy. Ó lóun sọ pọ́n ṣe gangan fún ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ wá ti ní pé ó wá ràn lọ́wọ́ wá tọ́lẹ́tì ó dẹ̀ mú lọ bẹ̀. Òun ò ní nǹkan kan sọmọ rẹ̀, wọn ò fún nǹkan kan sínú ọtí fọmọ rẹ̀ o. Wọn ò tọ́ ti drink ọmọ rẹ̀. Even Naira Marley gan ní kò sí léjọ́ náà. Àti Ìyábọ̀ ẹ ti wọ one chance. You even ask Festus himself that did Naira Marley drug him or Naira Marley gave him something to take, or because that night he came to meet me, there's not even Naira at that place that we are. Only go that bring Naira Marley down. So gbọ́n tó mọ̀ ẹ́ sọ, ó ní Naira Marley go sí níbi táwọn wà ńjọ́ náà. Níjọ́ tó mọ̀ ẹ́ gan wá bá òun, ó ní di tọ́lẹ́tì. Ó ní Naira Marley go sílé. Ìyẹn mi pé ọmọ ẹ ti ń mú nǹkan tipẹ́. Ọ̀tọ̀ ni tí eléyìí tí Jìgàn ṣe fún. Tí Jìgàn náà tún mú re tọ́lẹ́tì. Ìyẹn mi pé ọmọ ẹ ti ń ságbó, ó ti ń sá nǹkan mu tipẹ́. Ọ̀tọ̀ ni Jìgàn tó help ẹ̀. Eléyìí náà tún lọ help ọdọ́nà, ó dèyàn méjì. Ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ ní. Jìgàn help ẹ̀. Eléyìí náà tún help ẹ̀ ní different day. Eléyìí náà ló mú sínú mọ́tò. Eléyìí náà tún ṣàánú ẹ̀ pé kó mọ̀ wá bẹ́ẹ̀ mọ́ ọmọ ẹ̀ tó wá. Ọmọ onírìnkúrìn, Festus oníjẹkújẹ, olójú kòkòrò, because ìyá yín sì rán yín lọ́bẹ̀. Ìyá wọn rán wọn ń sẹ́. Iṣẹ́ dé tòrutòru yóò wá láàárọ̀ yóò tún wá lọ́sàn-án. Naira Marley ní she came in the morning, á tún wá lọ́wọ́ alẹ́, lọ́wọ́ déré, wá gba pàápò. Naira is not there, and I have never said they drugged him. They should ask Festus, did they drug him? Did Naira give him something? Because I've never said Naira drug him or Naira do anything for our son. So that's it. I've never said such a thing for Mrs. Ìyábọ̀ Òjó. So all those things is a lie. Hey! So Ìyábọ̀ Òjó lie. Oh, sweet me, my girl! Tẹ́tẹ́ dé wo! Ọ̀rọ̀ ẹ pọ̀ Olúwa! And it dey sweet me, it dey pain them, it dey sweet me, kò lè lọ. As it dey sweet me, it dey pain them, as it dey sweet me, kò lè lọ. As it dey sweet me, it dey pain them, as it dey sweet me, kò lè lọ. Ọ̀rọ̀ ẹ pọ̀. Àti Kẹ́ni. Olúwa o! Ẹjẹ́ àrìbọ̀ ẹ̀dì bẹ̀rù sẹ́yìn, ọ̀rọ̀ ń dùn mí, ó dùn mọ́ mi kan ní. Slap gidi leléyìí o, slap gidi. Wàláì. Before you think say na very that man, Dákẹ́ tiẹ̀ náà. tell the boy make talk am. The boy don. I have never said they drugged him. They should ask Festus, did they drug him? Did Naira give him something? Because I've never said Naira drug him or Naira do anything for our son. So that's it. I've never said such a thing for Mrs. Ìyábọ̀ Òjó. So all those things is a lie. So Ìyábọ̀ Òjó. Oh my God! Oh my God! Ẹ̀jẹ̀ ìyàrá ojú mi, ẹ má bínú torí Ọlọ́run. Ẹ̀jẹ̀ ìyàrá ojú mi, ẹ̀jẹ̀ ra front head mi. Ọ̀rọ̀ yẹn pa mí lẹ́rìn, ó gba kí n ya front head mi. Front head àbí kí lẹ̀ ń pè lórí èbó. Ó gba kí n ya front head àti irun ojú mi. Ẹ̀rín pa mí o. Ó ní Ìyábọ̀ Òjó, ọmọ ní Ìyábọ̀ Òjó parọ́ o. Kábíyé o, ẹ dákun àáfún ní rìwáìnì, àríwáìnì ibẹ̀ ọ̀nà. Did Naira Yeah. give him something? Because I've never said Naira drug him or Naira do anything for our son. So that's it. I've never said such a thing for Mrs. Ìyábọ̀ Òjó. So all those things is a lie. Wow! Wow! So Ìyábọ̀ Òjó, so Ìyábọ̀ onírọ́ ni yín mà.
ọmọ ní gbogbo dẹ̀wí pátá wọ́n ní lámbà lẹ fún wa public wọ́n ní lámbà ayé ni àti dey sweet us e dey pain you àti dey sweet me e dey pain you àti dey sweet us e dey pain them àti dey Mohbad ò fi ń ṣe ẹlẹ́yà sọ́rí ìwọ ló máa jìyà jù torí ìwọ ló gbé lérí jù ìwọ ló mú ẹni tó yẹ kán mú èmi ti sọ tẹ́lẹ̀ pé gbogbo géèmù náà ló play lọ fi fáwù mí lẹ̀ èmi kọ́ ẹ̀yin lè gbọ́n tọmọ yẹn wí ẹ wo bọ́mọ yẹn gan ṣe sọ gan ẹ wo bó ṣe sọ ẹ jẹ́ ká wo bó ṣe sọ. I've never said they drug him. They should have first thought, did they drug him? Did Naira give him something? Because I've never said Naira drug him or Naira do anything for our son. So that's it. I've never said such a thing for Mrs. Yaboju. So all those things is a lie. Elédùmarè akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run Olúwa gbogbo tí Mrs. Ìyábọ̀ Òjó wí irọ́ ni wọ́n ní irọ́ ni àǹtí Ìyábọ̀ ayé ẹ̀ ta ṣé bó fẹ́ spy èèyàn kan ni wá wọ ọmọ tó fẹ́ fi spy èèyàn kan láti gba ambassador lọ́wọ́ Naira Marley kan lè bá ní Naira Marley ló drug DJ Splash náà ń gbà náà n ló finish DJ Splash ọmọ wa ní gbogbo tó sọ jáde olóhùn òwì bẹ́ẹ̀ jìgán ẹlẹ́sẹ̀ kan ìwọ náà wàá sọ tiẹ̀ ṣé lóòótọ́ ló sọ bẹ́ẹ̀ fún Naira fún Ìyábọ̀ tó o bá ti lè sọ a jẹ́ pé àti gba tiẹ̀ torí pé ńgbà tó ọmọ ilé sọ́nsìn mo ṣẹ̀ṣẹ̀ gbàgbé bẹ́ẹ̀ ni pé onírọ́ ni ọ Ìyábọ̀ ti fi kún ọ rò pé torí pé o help ọmọ yẹn o rò pé ọmọ yẹn ò ní lè jáde kò ní lè sòtọ̀rọ̀ dey play owó ni kókó gbẹnu sí microphone owó àbí ṣé 12 ní ká kọ́kọ́ sọ̀rọ̀ ni ta ní ọkọ sọ̀rọ̀ nínú yín èwo nínú yín ló ready láti sọ̀rọ̀ with no door ẹ má dọ́ọ̀lù ẹ dọ́ọ̀là hàn yín ẹni bó ṣe ń gbóná fẹlifẹli ó yẹ continue. ó gbẹnu tán àǹtí Tẹ́ni ẹ mọ̀ pé Bíbélì sọ wípé ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan ló tó ní nǹkan. Princess Ọmọlọ́lá mi. ẹ mọ̀ wípé ó ti pẹ́ tí Ìyábọ̀ Òjó ti ń ṣe tó ti manipulate àwọn èèyàn agbogbo wọn dẹ̀rẹ̀ wọ́n rò bóyá nǹkan táwọn bò mọ́lẹ̀ kò lè tú láíláí wọ́n mọ̀ pé gbogbo ẹ̀ padà máa wá jẹ ó máa ṣe kíni ó máa wá jẹ jáde gbogbo ìgbà yẹn tó ló ń sáré ń tọ́jú bọ́ọ̀ yẹn wọ́n fẹ́ fi ṣe kíni wọ́n fẹ́ lo bọ́ọ̀ yẹn fún Naira Marley ni wọ́n fẹ́ lò ní gbàtàn dẹ̀ ti gẹ̀ẹ́tì nǹkan tó fẹ́ gẹ̀ẹ́tì mọ́ tẹ bá gbọ́ bọ́ọ̀ yẹn sọ wípé gbogbo nǹkan tó kúkú promise òun wọn padà ṣe fún òun mọ́nà yà ó ní wọ́n sọ pé máa gbalé fún òun wọ́n máa ṣe ó ní wọ́n padà gbalé fún òun wọ́n padà ṣe kankan fún òun ju wípé wọ́n gbé òun síta àwọn èèyàn dẹ̀ donate owó fún òun tóun fi tọ́jú ara òun ẹ mọ̀ pé torí wípé wọ́n fẹ́ lo bọ́ọ̀ yẹn láti wọlé sí Naira Marley lára láti sọ wípé kán lè ní evidence pé lóòótọ́ lọ̀rọ̀ táwọn ń sọ nípa Naira Marley tẹ bá rántí gbà yẹn gan wọ́n try láti push bọ̀bọ̀ Zino but Zino fọ́ Zino gbà ní kò fọ́ ẹ rí i pé gbà wọ́n máa ń gbé picture oríṣiríṣi picture nípa Zino jáde tí wọ́n ṣàmà dìfọ́ọ̀mù tán lè ní ó ti gbẹ lórí àbọ̀bọ̀ yẹn ó ń gbẹ lọ́rùn kankan bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe gbogbo ẹ̀ títí bọ̀ wọ́n ò rí Zino wọlé sí lára wọ́n ọ̀rọ̀ ọmọ yẹn wọlé sí lára bọ̀ wọ́n wá lo àìsàn tó ń ṣe eléyìí àìsàn tó ń ṣe bọ̀bọ̀ iná lò láti sọ pé kán ṣe kí ni kán wọlé sí lára ẹ rí i pé gbàtọ́ ní kó máa tó láwọn fídíò gbàtọ́ ní kó máa sọ̀rọ̀ ẹ rí i pé màmá ẹ̀ jókòó màmá ẹ̀ sọ̀rọ̀ màmá ẹ̀ gan wò wípé irọ́ wo náà ní kọ́mọ ẹ̀ máa pa bí eléyìí màmá ẹ̀ báwo yẹn jókòó ti lẹ́gbẹ̀ẹ́ kò sọ nǹkan kan tó ló ti mọ̀ pé irọ́ ni gbogbo ẹ̀. So that. wọ́n lo bọ̀bọ̀ yẹn wọ́n lò ní o àǹtí Ìyábọ̀ Èkó dùn wọ́n ti ní ẹ máa bọ̀ nílé o ẹ máa bọ̀ nílé wọ́n yẹ pé lóòótọ́ ẹ ṣe àwọn nǹkan tó sọ yìí ẹ máa bọ̀ nílé torí pé o take excuse kan fún ẹ 2 weeks láti ṣe kíni láti ṣàtúnṣe ṣùgbọ́n ó wá lọ avenue yẹn láti ṣe kíni láti sá lọ àwọn ní bájá bá sá lọ lọ́dún ọdún ẹran ògún ni o ẹran ògún ní ìsìn ẹran ògún ni o Ìyábọ̀ ó máa ṣẹ̀sìn torí tẹ bá mọ̀ pé ṣe mọ̀ pé ó take revenge lára bàbá Ìjẹ̀ṣà náà ni bó ṣe take revenge lára bàbá Ìjẹ̀ṣà ni torí nǹkan tó ṣẹlẹ̀ fún princess àtọmọ yẹn kò kún ẹ ó tún lọ avenue ọmọ yẹn láti ṣe kíni láti fi discipline bàbá Ìjẹ̀ṣà so the same thing ó tún wá lọ avenue Mohbad láti ọ̀pọ̀ fẹ́ discipline Naira Marley nítorí wípé ó ṣe sí Naira Marley ò gbà fún ẹ àbò ó dẹ̀ gbà fún ẹ tó àbí torí pé bí Naira Marley ti dú ẹ tún dú ọmọ ẹ
revenge yẹn ló fẹ́ gbà o àǹtí Tẹ́ni. Naira Marley dóyà ó dánmọ náírà yẹn gan abà. Ó àgọ́ òṣè ìrànà kí ló dé náírà ò bá má ṣe bẹ́ẹ̀ yẹn kò yẹ kí náírà náà ṣe bẹ́ẹ̀ yẹn. àbí sọ yẹ kó ṣe bẹ́ẹ̀ ó tún wá bọ́ tó tún wá lọ kọ́ pé òun ṣe ìyá ó ń sọ ọmọ. òbò tó bá dilẹ̀ òbò tó bá dilẹ̀ dídó ni òbò tó bá ti dilẹ̀ dídó ni. àtọ̀bọ̀ ìyá àtọmọ kí ni yẹn dùn ó dùn Ìyábọ̀ gan o ẹ má jẹ tàn yín. bọ̀ tó bá tẹ̀ tí Naira Marley náà bá ṣe sọ ẹ kó náà wá sọ jáde. ó yẹ kó yẹ mọ̀ pé nǹkan dùn wá jura lọ o àṣẹyìn o nǹkan dùn wá jura. kò yẹ kí Ìyábọ̀ náà sọ kò yẹ kí àbí sọ́ọ̀rì kò yẹ kí Naira Marley náà try láti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn kò dáná. pé ìyá gbé wá òun jẹ ọmọ náà gbé wá. ó ló gbá láàárọ̀ wá lọ́sàn-án. ṣèbílẹ̀ ló dúró ṣíṣe lọ bá wọn ní kílẹ̀ yín náà sọ. he came twice in a day. nà ṣebí ìyá fẹ́ máa tó kéèmù lẹ́ẹ̀mejì kò kàn ṣebí ìyá fẹ́ máa ṣe bí lọ sí lọ bá náà. kò dárúkọ ẹni tó wá lẹ́ẹ̀mejì òun náà dẹ̀ kú sọ ló máa rán ọmọ lọ. àtẹni wọn gbé nǹkan ọ̀fẹ́ wá bá iṣẹ́ yìí ò ní ìgbà ni. Naira Marley ti ṣe oògùn àìkú. ó mà ṣe it is well. owó ní kókó ganu sí kó tó tutù. ẹ kó ètò àǹtí Tẹ́ni. ẹ káalẹ́ ẹ bá táàpù screen. ẹ máa rí i pé àwọn pípù yẹn ìkà ni wọ́n because I could remember nígbà tá a bẹ̀rẹ̀ justice nígbà yẹn tán gbé mátà DJ Flash wa wọ́n gbà yẹn pé ìyá ẹ̀ gan sunkún síta tó pé ó lọ sunkún bá Naira Marley nílé pé Naira Marley ló sọ ọmọ wọn báyìí ìkọ̀ọ̀kan báyìí. ó gbẹ̀ ló ń gbé sórí Gist Lover. ó gbẹ̀ ló gbé sórí Gist Lover tí Gist Lover gbé jáde ńgbà yẹn ibi táwọn pípù yìí wicked dé. ṣé a lè rò bíi pé ẹni tó bá lárò jinlẹ̀ ẹ máa mọ̀ yí pé ní ohun kọ́fà tí Ìyábọ̀ Òjó ń kọ́fà Wùmí ó ti ju natural lọ ó ti ju yí pé ní ìṣe pé mo mọ lágbájá ká máa ra ẹni síra ẹni ó ti jù lọ ó ti jù jẹ́ pé èmi náà bímọ tèmi ó ti jù lọ because mi ò rò bíi pé ní ẹnìkan tó wà in our own right sense tó máa wá wò pé torí pé òun fẹ́ gbìjà èèyàn àbọ̀ òun fẹ́ jà fẹ́nìkan tí ó dẹ̀ ní kí ẹ pé kíkà rẹ̀ àwọn bàjẹ́ tí ẹ bá ṣe pé ní òun gangan lọ́wọ́ ń bẹ̀. You understand? Because ẹ jẹ́ ká lọ wò even though tábà sọ̀rọ̀ yìí pé ní ká adapt mọ́ ká believe pé lóòótọ́ Naira Marley ó bully Mohbad látara tí Mohbad sọ pé tí nǹkan bá sọ òun Naira Marley ni nǹkan kan wà Mohbad ló sọ jáde. Àlẹ́jì tí Mohbad fi kan Naira Marley lójú ayé Mohbad ó kéré sí àlẹ́jì tí Mohbad fi kan Wùmí. Torí Mohbad ò ẹ́fà sọ yí pé ní Naira Marley ti ń ṣe ti pẹ́ o ní tó fẹ́ ṣe fún un lélẹ́yìí o ó jẹ́ kó yé wa yí pé ní Wùmí ti ń ṣe ti pẹ́ àmọ́ tó bá padà pọ̀ òun ṣé bó fẹ́ pọ̀ òun náà ni wàá pa òun o torí pé ẹ wá wo bí tí ọmọ yìí tí ó yẹ kíyàn bẹ̀rù ẹ̀ tó Mohbad gangan confirm yí pé ní ibi tọ́mọ yìí tó burú dé òun ò ní nǹkan kan tóun lè ṣe fún tóun lè ṣe nípa ẹ̀. Ìní Mohbad fi sọ pé ní gbogbo tó bá ṣe fẹ́ pa mí ó mọ̀ lóòótọ́ kò sí nǹkan kan tí mo lè ṣe fún ẹ o ṣùgbọ́n ọlọ́run mi ò ní jẹ́ kó lọ ò ní lọ score free wàá regret ẹ̀ gbogbo bí tó mọ̀yàn dé gbogbo bí tó lágbára dé yẹn ní tí Mohbad mí láàrin yẹn nìyẹn because bàbá yẹn mọ̀ yìí pé ní gbogbo tó ń ṣe fóun yẹn kò sẹ́ni kankan tó ń fẹ́ fẹjọ́ ẹ̀sùn ẹsẹ̀ ọmọ yẹn gùn ju tòun lọ ẹ máa rí i pé ní kò sí nǹkan kan bó ṣe wò ó kéré mọ nípa ìfẹ́ tí Wùmí ní sí Mohbad kò sí because obìnrin tó bá nífẹ̀ẹ́ ọkùnrin tí obìnrin ẹ̀ dẹ̀ ga ju ọkùnrin lọ tó yẹ pé ẹsẹ̀ ẹ̀ gùn ju ọkùnrin lọ ẹsẹ̀ gúngùn yẹn ó yẹ kó fi ẹ̀pù ọkọ ni kì í ṣe kó máa tún fi pa ọkọ lára. Now ẹ jẹ́ ká wò báyìí September 12 náà ní Mohbad náà pa Mohbad according to them. Now August ní Mohbad lọ travel out last ọ̀dọ̀ ta ni Mohbad dé sí ọ̀dọ̀ Polo ta ló gbé Mohbad lọ Polo allegedly
Polo. Now, kí ni ìjẹ́ gẹ́gẹ́ báwọn pípù yìí ṣe sọ pé Mohbad gógó sọ fún àwọn gbogbo tí bọ̀bọ́ yẹn go through Polo yìí náà ló sọ fún. Ẹ̀yà fi hàn pé ní Mohbad máa sọ anything fún Polo yẹn kò wá ní explain fún Ìyábọ̀ Òjó tó jẹ́ ìyàwó ẹ̀. Now, gbogbo information tó bá ti wá tẹ̀ Ìyábọ̀ Òjó lọ́wọ́, Ìyábọ̀ Òjó in one way to the other ó ní correlation pẹ̀lú Wùmí because mo believe yìí pé allegedly mo believe yìí pé kò ṣe pé ní ìgbà tí Mohbad kú tán ní Ìyábọ̀ àti Mohbad mọ́ra Ìyábọ̀ àti Wùmí mọ́ra no. Kì í ṣe pé gbà yẹn náà ṣẹ̀ṣẹ̀ mọ́ra wọ́n ti mọ́ra before then. Ìyábọ̀ Òjó àti àwọn ọmọ Ìyábọ̀ Òjó àti Wùmí wọ́n jọ ń pàdé ní Malian house before kí Mohbad gan tó kò ní Malian house. So in one way to the other wọ́n ti jọ ní collection, wọ́n ti jọ jẹ́ ọ̀rẹ́, wọ́n ti jọ ń ṣe papọ̀. Gbogbo aláǹladẹ̀ gbọ́ yí pé ní anything tí Mohbad bá ṣe ó ní àwọn tó bá ń fún Wùmí ní information. Tí Wùmí bá dẹ̀ ti gbọ́ information ẹ̀ ìgbà yẹn ló máa ń bá Mohbad fa wàhálà. Now gbogbo tí Mohbad wá sọ fún Polo tí Polo tó bá download ẹ̀ tó dá fún Ìyábọ̀ Òjó to the extent pé bóyá Mohbad tó sọ fún Polo ń gbà ẹ̀ ó fi tọmọ náà kún pé ọmọ yẹn gan o òun ò ṣọ́ọ̀pù òun lòun ní o òun kọ́ lòun ní o nǹkan kan kó wá ṣe pé nígbà tí Polo download ẹ̀ fún Ìyábọ̀ Òjó allegedly ìgbà yẹn Ìyábọ̀ Òjó náà wá fún Wùmí ní information gbogbo nǹkan báyìí tọkọ ẹ sọ leléyìí o ní tó wí leléyìí o. Kó jẹ́ pé ní ìyẹn ni Wùmí wá ló dì mọ́wọ́ torí pé ní kíni Wùmí according to them Wùmí ló bá Mohbad jà last. Àtìgbà yẹn ni Mohbad ò ti ní fọkànbalẹ̀ mọ́ lọ́wọ́ Wùmí. Now ìgbà tí a ṣe má ṣe tó wá ṣẹlẹ̀ lọ́wọ́ Wùmí tí ìjà ṣẹlẹ̀ allegedly tí Wùmí ti Mohbad tó fi gbẹ́mí mì tí Wùmí wá contact Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ dẹ̀ máa mọ̀ yí pé ní in one way to the other allegedly òun lòun fún ọmọ yìí ní information tóun fún ló jẹ́ kó bọ́wọ́ ìjà. Okay, tán bá padà invite ọmọ yìí tó bá sọ pé òun lòun fún náà ní information kọ that reason why tó fi ń protect Wùmí by all means because tó bá ṣe pé lóòótọ́ ni Ìyábọ̀ bá fẹ́ ṣèṣe abiyamọ ni tó fẹ́ ṣèṣe abiyamọ ẹjọ́ tó dá fún Naira Marley pé Naira Marley bully Mohbad ó yẹ kó mọ̀ èyí pé ní the same thing pé the same way bí Naira Marley ṣe bully Mohbad ni Wùmí náà bully Mohbad. Àwọn àgbàlagbà wọn dẹ̀ níbi kulé tí ò bá pa ni tòde ò lè rí nípa. Kò sí bọ́tà bó ṣe lè léèyàn tó tíyàn bá ní ilé tíyàn ti lè relax pé ikú ń lé o káàkiri ń ta o dẹ̀ níbi tó lè sáwọ̀ onílé tó lè sáwọ̀ tó bá sáwọ̀ nílé ọkàn rẹ̀ balẹ̀ o ti mọ̀ pé kò sẹ́nìyàn kan tó lè wá sílẹ̀kùn wá bẹ́ẹ̀ ilé yẹn nìyẹn ló máa fara ti. Ṣùgbọ́n ẹni tó ti mọ̀ yí pé ní gbogbo bó ṣe ń lé òun ta tó ilé gan kò sí fọ̀kànbalẹ̀ nílé gan fún rárá ẹ̀. Kò sí fọ̀kànbalẹ̀ nílé fún Mohbad because ìyàwó tó fẹ́ ikú ló gbé sílé, àrùn ló gbé sílé, ìdààmú ló gbé sílé, àìnífọ̀kànbalẹ̀ ló gbé sílé tí Mohbad gangan mọ̀ fún rárá ẹ̀. Ìgbà tí ẹ̀dá bá wà tó bá márì tó jẹ́ pé ní irú obìnrin bẹ́ẹ̀ ò ní ọkọ kò rọ́kọ máa ṣàlàyé fún kò rọ́kọ bá jíròrò àbí àbọ́kọ ò rí bí àwọn bá jíròrò ẹ̀rọ bí irú ẹni bẹ́ẹ̀ ó máa ní fọ̀kànbalẹ̀ ni kò sí fọ̀kànbalẹ̀ fún ẹni bẹ́ẹ̀. Mo fẹ́ ìyàwó mi mọ̀ ẹ́ pé ní tí n bá sọ̀rọ̀ sí lọ́wọ́ ọ̀rọ̀ tí mo sọ sí lọ́wọ́ at least kò sáàsìrí bẹ́ẹ̀.
That reason why, because tó bá jẹ́ pé ní Ìyábọ̀ Òjó kan mọ Wùmí naturally ni ó kàn ṣe ó fẹ́ dòdò ìyá abiyamọ ni kò ní mọ protect ọmọ ẹ to the extent pé kò ní care pé kí kárí àtọ̀ ń bàjẹ́ torí kárí àwọn Ìyábọ̀ Òjó ti bàjẹ́ ní ìṣàfihàn bá máa tanra wa lókù lẹ́nu àṣírí tí FDM tú síta yìí kárí àyè ti bàjẹ́ kò dẹ̀ lè rí mú mọ́ because ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà ní òkùnkùn gan tó yẹ pé nínú òkùnkùn táwọn àná fi ń support ẹ̀ táwọn jẹ́yàn gidi lẹ́nu ìgbà táṣírí tú yìí wọ́n ti mọ̀ yí pé no ẹni yìí kò wọ́ọ̀tì ẹni tí yàn ń tẹ̀lé kò deserve ẹni tí yàn ń tẹríba fún kò deserve mentor tó ń fi ń ṣe. Now ta ló mọ̀ yí pé ẹ jẹ́ ká wò thank God ìgbà tó sọ yí pé tí ó sọ yí pé ní DJ Flash ló sọ fóun pé Naira ló spice drink ṣe ọmọ òun ìkọ̀ọ̀kan tọmọ yìí dẹ̀ jáde tó wá sòótọ́ ọ̀rọ̀ kí ló fẹ́ fún wa ní evidence pé gbogbo àwọn tí Ìyábọ̀ Òjó sọ fún wa yìí pé ó fóun ní information bóyá ara náà ló ń pa fún wọn because Ìyábọ̀ Òjó tó lè wà ní police station pẹ̀lú Naira Marley Sam Larry FDM tí Ìyábọ̀ Òjó lè máa bẹ àwọn tó lè máa bẹ Naira Marley ní police station tí Ìyábọ̀ Òjó sì lè ṣe so kó wá síta kó máa parọ́ pé irọ́ ni òun ò bẹ́ anybody tán bá fẹ́ sùn òun kán sùn òun manipulate ayé wo ló ju eléyìí lọ wicked soul ní Ìyábọ̀ abiagba ni àwọn yẹn irú àwọn yẹn làwọn kan máa wò náà máa fi ṣe role model ara wọn irú nǹkan báyìí àrùn ojú láìsàrùnú àwọn èèyàn dẹ̀ rí wọn lè condemn ẹ̀ ibo nílùú yìí wọn lọ now àǹtí Tẹ́ní ẹwà tìgbà tí tá a bá ń sọ̀rọ̀ nípa justice for Mohbad láti 2023 tí information kan bá jáde abẹ́nìkan sọ̀rọ̀ nípa information kan àwọn people yìí kí ni wọ́n máa sọ wọ́n máa ní gba police station lọ ṣàlàyé fọlọ́pàá lọ submit evidence ní police station. Ìyábọ̀ lẹ́ni àkọ́kọ́ tó máa ń kọ́ sọ bẹ́ẹ̀ because ó ti mọ̀ tó parí síbẹ̀ a máa lẹ́yìn tó bá evidence kó gba police station lọ. ìkára ní Ìyábọ̀ tó ń sọ báyìí pé ká mọ̀ gba police station lọ irú Ìyábọ̀ yẹn náà ló tún wá ń jáde lẹ́nu ẹ̀ pé ìjọba ò ṣe tó tọ́ àwọn kan wà tíjọba ò ṣe normal bó ṣe yẹ kán ṣe. ẹ mọ̀ pé tí kéèsì ò bá ti favour wọn lásìkò yẹn ìjọba ò ṣe tó dáa ọ̀ tó bá ti favour wọn ó ṣe dáadáa. ìwọ tó yẹ pé a máa sọ̀rọ̀ máa ní pé ká gba police station lọ ìwọ yẹn náà lọ́wọ́ sọ pé ọlọ́pàá ò ṣe tó yẹ kán ṣe ó mọ̀ yí pé ní hàn ṣe tó yẹ kán ṣe ó mọ̀ pé hàn ṣe tó tọ́ lórí justice for Mohbad gangan fúnra rẹ̀ ìlò ń sọ pé káwọn èèyàn máa gba police station lọ. ká ní wọn bá shift ẹjọ́ yìí kán shift ẹ̀ kò ní Lagos State kán gbé lọ sí Abuja ni ojú kan náà la ṣe wá wà títí dòní because àwọn people yìí wọ́n ti ra the whole Lagos State wọ́n ti rà pa níbi tí Lagos State corrupt dé. Imagine kí odidi gọ́vnà tí gbogbo ìlú tán jáde síta tán fòtì fún kó máa sọ pé ní ẹ̀sọ́ ọmọ kan ló kọ́kọ́ máa kú ni tí wọ́n náà dẹ̀ gbé tó ní ẹgbẹ́ ọmọ ẹ̀ tó bírú ẹ̀ lọ́mọ sábì àmọ́ nírú gọ́vnà bẹ́ẹ̀. a lè blame ẹ̀ torí pé ní ẹni tó sọ báyẹn jáde kí nìyàn mọ̀ tó jájọṣe pẹ̀lú àwọn pípù yìí ẹ wò gbà táwọn pípù yìí ti manipulate wa bọ̀ more than almost 2 years to this time. wọ́n lọ gbé fídíò nǹkan jáde recently ibi tí fídíò ti ní pé ó yẹ ká káṣù Naira Marley Sam Larry. Meanwhile before kí fídíò tó sọ bẹ́ẹ̀ ẹ̀yìn yìí wọ Ìyábọ̀ yìí ló kọ́kọ́ gbé narrative tó gbé jáde fún gbogbo public ìló jẹ́ kí fídíò náà tẹ̀lé before kóun gangan tó rí òótọ́ ọ̀rọ̀ káṣírí tó tú kẹ́ tó manipulate òun náà kẹ́ tó ká ẹ̀sùn tí ò ṣe kẹ́ tó ká sí lẹ́sẹ̀ kẹ́ tó ti ọmọ yẹn lọ sí ọgbà ẹ̀wọ̀n
imagine ẹ wo tí látara yín pé ní fídíẹ̀m sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ọmọ Liam yẹn ń gbà yẹn tó sọ̀rọ̀ DNA yẹn ń gbà yẹn torí ẹ̀ ni ló jẹ́ kán ti bọ̀bọ̀ yẹn lọ sẹ́wọ̀n àwọn pípù tí wọ́n lè tán lè manipulate fídíẹ̀m gbà yẹn kí ni gbogbo bí Mr. Yomi ṣe ní pé bí àbí léhùn káàkiri ń ṣe gbọ́nsà wọ́n wà lẹ́yìn kí ló fẹ́ fún wa ní evidence pé àwọn pípù yìí gan kọ́ náà wà behind ibi táwọn pípù yìí wicked dé. mi àwọn náà ni ẹkúlé gbogbo lè o mọ tẹni ọmọlógo ẹkú ètò mà ẹkúlé gbogbo lè mà àdẹkù justice for Mohbad yìí wà nífòkú ọmọdé lágbára Ọlọ́run àdẹkù ọ̀rọ̀ wọn ṣe rí àwọn ni kò ń ṣe pé ṣe rí àwọn tó bá ti ní ìgbìyànjú láti jà fún orílẹ̀-èdè Nàìjíríà láti má jẹ́ kó ọmọ ológo jí sí kòtò ṣe rí ipò tí VDM wà lẹ́nìí Uncle Yomi ló yẹ kó wà ń bẹ̀ bọ̀ béèyàn ò bá ṣe náà ó ti yé yín béèyàn bá hesitate láti ṣe àwọn nǹkan kan Ọlọ́run á gbé èèyàn tí ò tó yàn rárá ọmọ tí ò tiẹ̀ ní ìran tí ò tiẹ̀ ní kinní kan tí ò lówó Ọlọ́run á gbé sípò ẹ̀ so ìgbà tó wọ́n ń ṣe kinní yìí Uncle Yomi Fábíyì ló yẹ kó ti stop Ìyábọ̀ Òjó bá ti má gbilẹ̀ báyìí but àwọn náà mọ̀ kó máa rí báyìí lẹ́nìí òun ló jẹ́ pé bó ṣe wà yẹn tí Uncle Yomi ò bá múra Ìyábọ̀ sì máa rán Uncle Yomi lẹ́wọ̀n tọ́n bá tètè mú Ìyábọ̀ báyìí torí gbogbo bá ṣe ń ro pé Ìyábọ̀ rí bẹ́ẹ̀ kọ́ lórí Ìyábọ̀ ya wèrè jù bẹ́ẹ̀ yẹn lọ Ìyábọ̀ burú ju gbogbo nǹkan tẹ́nibọ́dì wọ̀ wò imagine gbogbo nǹkan tá à ń sọ yìí àti ìmọ̀ bó ṣe rí a kàn ń sọ ní ọ̀rọ̀ orí àwọn ni tẹ́nibọ́dì bá rí ẹni tó bá irú mọ́mí tẹ́ni ọlọ́mọ ológun sìn wọ́n jẹ́ spiritual person ni wọ́n tẹ́ bá fi ojú inú wo Ìyábọ̀ ẹ mọ̀ pé Ìyábọ̀ rẹ́dì láti gbogbo ìlú ó rẹ́dì láti tú Nàìjíríà tí ó máa tuntun ó máa a lot of people ló ṣe rí bá ṣe ń sọ̀rọ̀ yìí mà ẹ jẹ́ kí n kọ́kọ́ mú ọ̀rọ̀ yìí láti ọ̀dọ̀ DNA àwọn wo ló ṣe DNA àbí ṣèbáwọn náà kọ́ bá Mohbad tó fi nǹkan fọ́ orí ẹ̀ nígbà yẹn tó fi bọ́ gbá orí ẹ̀ nígbà yẹn ṣe rí ẹ jẹ́ kí kọ́kọ́ mú láti bẹ̀ ṣe rí ìgbà tí Naira Marley gba ambassador ni lè gba ambassador bí tí Ìyábọ̀ Òjó bá wà o tí Ìyábọ̀ Òjó bá dẹ̀ sún mọ́ yín àfi tí Ìyábọ̀ Òjó ò bá mọ existence yín ló kù Ìyábọ̀ lè gba ambassador àbí wọn kàn lọ ń porúkọ yín bì kan pé kẹ wá gba nǹkan kan bí gift kò sí ìyẹn níbi tí Ìyábọ̀ Òjó bá wà tí n bá parọ́ mọ́ Ìyábọ̀ Òjó kẹ́lẹ́dẹ̀ Ìyábọ̀ Òjó dá fún mi ẹni tí ò bá mọ̀ Ìyábọ̀ Òjó in spiritual realm ló máa sọ pé Ìyábọ̀ ò ń ṣe èèyàn in fact Ìyábọ̀ èèyàn tó yẹ kí gbogbo mùsùlùmí lọ máa lẹ̀ ní oko lọ́dọọdún òun ni Ìyábọ̀ bọ ẹ mọ̀ eyín tó máa ń bòǹta kò lè jẹ́ kó mọ̀ irú èèyàn tí Ìyábọ̀ jẹ́ ṣó ti yẹn ṣe rí ìgbà tí wọ́n fún Naira Marley ní kinní yẹn ẹ rí pé ìgbà tí Mohbad tí wọ́n lọ kó wọn gbà yẹn allegedly mi mọ̀ wọ́n ní Naira Marley náà tún sí nígbà yẹn náà wọ́n ní láti pe Naira Marley ni pé nǹkan kan ṣẹlẹ̀ páwọn NDLEA wọ́n ti gbé àwọn Mohbad o tí wọ́n fi ń jà nígbà yẹn bọ̀ nǹkan tẹ́mi fẹ́ sọ ní ṣe rí àwọn NDLEA yẹn ó yẹ kó fa àwọn NDLEA yẹn padà sínú justice for Mohbad torí number one ní pé why ìtàn ṣe máa la ọmọ yẹn níbọn lórí wọn pẹ̀lú àwọn tó pọ̀ ọmọ yẹn náà tó bá jẹ́ pé ọ̀rọ̀ búlì la fẹ́ sọ ẹ rí pé ọmọ yẹn sọ pé láti gbàdán ti la òun níbọn lórí òun ò gbádùn ara òun mọ́ àbí mo ṣe ṣe àǹkó sọ nínú gbogbo fẹsẹ̀ tó ń sọ náà fún mi ó ní àtìgbà tóun ti lọ tán táwọn ọ̀rọ̀ NDLEA ti ṣẹlẹ̀ olóhùn ò gbádùn woman kan dẹ̀ wá sọ gẹ́ẹ̀ kan wá sọ tó wá ṣe interview lọ́dọ̀ VDM ó ní ìdíwọ́ ìbọn ṣe la ìbọn mọ́ ọmọ yẹn lórí kì í ṣe ẹ̀kọ́ kékeré ká dẹ̀ wá lọ wò tá a bá lọ tú ibẹ̀ yẹn dáadáa ẹ̀yin èèyàn Ìyábọ̀ Òjó ló máa orchestrate ẹ̀ torí Ìyábọ̀ máa fẹ́ jẹ́ kó gba ambassador táwọn NDLEA kan fún Naira Marley ó máa fẹ́ la orí wọn papọ̀ ńbẹ̀ yẹn ẹ má gbàgbé pé wọ́n ti fún Naira Marley ní ambassador tó kíkí nìyẹn tó ṣẹlẹ̀ o tá a bá dẹ̀ lọ wúrú ẹ̀yẹn jáde tá a bá lọ wò owó Ìyábọ̀ wà bẹ́ẹ̀ ṣe rí Ìyábọ̀ ti wà nínú ayé Mohbad láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tí ọmọ yẹn táyé ti ń mọ̀ yí pé òun ṣẹ̀ṣẹ̀ mọ̀ yẹn wọ́n jọ ṣe skit kakọ̀ yẹn rárá irọ́ ni Ìyábọ̀ ti mọ̀ ó ti wà nínú ayé ọmọ yẹn ó ti ń fúchọ̀ bọ̀ àwọn èèyàn ò kàn rí ni
ṣáájú tí Ìyábọ̀ Òjó bá fẹ́ díù pẹ̀lú èèyàn tó wà lókè tẹ́ máa rò pé Ìyábọ̀ Òjó máa ṣe bí pòun àtẹniyẹn wọn tiẹ̀ ní mọ̀ pé bóyá Ìyábọ̀ Òjó ní connection. Ìyábọ̀ Òjó á dẹ̀ bá wà láti bí ìbàdí kútu wẹ̀ndì Ìyábọ̀ máa ní èèyàn kan tó jẹ́ snitch tó máa snitch yín fún Ìyábọ̀. ní rí wọn kọjọ ya picture papọ̀, ní rí wọn kọjọ rìn papọ̀. So tí nǹkan bá burú bá ṣẹlẹ̀ sẹ́ni yẹn, tí ẹni yẹn bá wọn sọ pé Ìyábọ̀ ni, ẹ máa wò pé kí ló kàn Ìyábọ̀ pẹ̀lú ọ̀rọ̀ eléyìí. Ṣó ti yé yín? So àtìgbà yẹn ẹ lọ bẹ ṣẹ́rí ìgbà tí wọ́n mú Mohbad gan travel tóun àtọkọ ẹ lọ wò pé Ìyábọ̀ kò sọ nǹkan kan nípa ẹ̀ ní UK tán mọ́mọ́ lọ. Àti tẹ́ni ẹ bá wa bí Ìyábọ̀ ọmọ tó ti dògo, ọmọ tí ṣe bí 2023 là ń sọ yìí, ìgbà tí Mohbad gan ò tí ì ṣe tó báyìí gan, gbogbo bí tó ti ń ṣe fi style aṣáàrí díẹ̀díẹ̀ tó bá fẹ́ ṣèpolówó fúnra ẹ̀ pé àwọn máa wà ní live ní bíbá lọ́jọ́ kan ó yá bóyá bí August kìnnìkan I will be live and direct, ó yẹ everybody come and watch me there, kìnnìkan ó máa ṣe kìnnì ó máa ṣe fi style tó dẹ̀ ń trend kiri, a dẹ̀ ṣe ń rí a lot ń bẹ̀ lẹ́nu. Ìyábọ̀ àríbi tí Ìyábọ̀ àtọkọ ẹ̀ ìyẹn polo Chelsea polo aṣọ tán fi polo aṣọ àwọn òun ibi tí wọ́n gbé lọ ní UK, ẹ bá wa sọ fún Ìyábọ̀ pé ibo náà sanwó iṣẹ́ ẹ̀ sí. Then gbogbo picture tó yà ń kọ́ torí pé ìgbà tí ọkọ ọmọ tiẹ̀ tó máa travel sí tó lọ fún tour ṣe l'Amẹ́ríkà ni, gbogbo bọ́kọ ọmọ ẹ̀ ṣe ń jẹ kínní, gbogbo bó ṣe fẹ́ gbẹ́sẹ̀ kan kúrò nílé, ẹsẹ̀ kejì ẹsẹ̀ kẹta tó fi débi tó dé, gbogbo ibi tó ti fẹ́ wọ plane gbogbo ẹ̀ là ń rí online pípọ́ ọkọ ọmọ ẹ̀ ń travel ó fẹ́ lọ fún tour. Ní recent yìí tán ẹ̀ṣẹ̀ ṣe kínní tán gbogbo ẹ̀ la rí online, kódà gan tán bá fẹ́ dóra wọn nìkan là kí ń rí online yẹn ọmọ Ìyábọ̀ àtọkọ ẹ̀, bóyá mo dẹ̀ ń parọ́, tán bá fẹ́ dóra wọn nìkan là kí ń rí online, ṣùgbọ́n tán bá fẹ́ jẹun tán fẹ́ ṣeré pa bọ́n ṣe lóyún nìkan là rí, pé bọ́n ṣe dóra wọn nìkan láti rí, gbogbo ìtókù à ń rí online. Kí ló fà á tí wọ́n fi sọ pé Mohbad wọn sọ nǹkan kan nípa ẹ̀ bí o ṣe bọ́kọ̀ ṣe gbé lọ sórí abroad, torí there is something behind it, kó má jẹ́ pé nǹkan míì náà lọ fi Mohbad ṣe níbẹ̀. Then mo fẹ́ bí Ìyábọ̀ pé ìgbà tí ọmọ yẹn wá débẹ̀ tó wá ṣàlàyé wọn tó ti ń pass through fún ẹ, torí wọ́n ló sọ pé ó sọ nǹkan fún ẹ dé ní eléyìí a lot of things tẹ́ sọ jáde pé Ìyábọ̀ kí lórúkọ ọmọ yìí Mohbad, he told you a lot of things but we couldn't hear anything apart from pé Mohbad tell you a lot of things, àgbọn kankan mọ́. Okay, kí ni Mohbad sọ fún ẹ àgbọn mọ́ lẹ́nu ọkọ? Ṣé ń gbọ́rọ̀ mi o? Analysis mi pọ̀ bọ̀ mo ti ṣiṣẹ́ lẹ́jẹ̀ sáré gé kékèké bẹ́yẹn. Ṣé ń gbọ́ mi máa mú mi tẹ́ni mọ̀ pé àgbà ni. So ṣé wá rí ìgbà tí ọmọ yẹn wá débẹ̀, ṣé ìgbà tó ọmọ yẹn wá sọ pé òun bẹ̀rù tó bá jẹ́ pé Festus ni ọmọ yẹn, ṣé ìgbà tó ọmọ yẹn sọ pé òun bẹ̀rù, ṣé wàá ó dẹ̀ mọ̀ pé UK kò sí nǹkan kan, ó mọ̀ pé tó bá jẹ́ pé ẹni tó ń bẹ̀rù ó sì lè sọ fún un, tó bá jẹ́ pé abiyamọ ni ó sì lè sọ pé kó dúró ní UK náà kí wọ́n máa lọ Nàìjíríà, tó bá jẹ́ pé ẹ̀rù ń bà ẹ́, tó bá jẹ́ abiyamọ nìwọ bí Mohbad ṣe sọ pé òun ò lè dárìn o, òun ò lè dá ṣe kinní kan o, ẹ̀rù ń bà àwọn kan fẹ́ pa òun o, tó bá jẹ́ pé bẹ́ẹ̀, tó bá jẹ́ pé Festus nìwọ mú lọ bẹ́ẹ̀ yẹn tó wá jẹ́wọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹ nígbà tó wà ní UK, ṣé wàá tún sọ fún Festus pé padà tẹ̀lé ẹ sí Nàìjíríà, ṣé ò ní kọ́kọ́ sọ́ọ̀bù wàhálà yẹn tán kó tó di pé o máa gbà láàyè àti máa rìn kiri? ìyẹn wà bẹ́ẹ̀, ìyẹn wà lọ́tọ̀ bẹ́ẹ̀ yẹn. O wá tún láyàláyà ó mú Mohbad padà wá sí Nàìjíríà lẹ́yìn ìgbà tó ti lọ tẹ́tí jọ lọ, ọmọ yẹn dẹ̀ sọ fún ẹ pé òun fèsì àwọn nǹkan kan. Ìgbà tó wá tún wá dé Nàìjíríà láàrin 2 weeks yẹn kó tó kú, kí ni nǹkan tó ti ṣe? Ǹjẹ́ o pè ya Mohbad, ǹjẹ́ o pè bàbá Mohbad pé iye ọmọ yìí dà, ọmọ yìí lọ́gàá òun ń threaten òun o, ọmọ yìí ní nǹkan kan ṣe òun o, whereas tán bá ní ká tún wá bẹ̀ yẹn náà dáadáa, ṣe rí ògbòǹgbò ńlá kan òní Mohbad lọ́dọ̀ Naira Marley tí Naira Marley gan ò lè fi ṣeré. Naira Marley kò lè fi Mohbad ṣeré torí ó mọ̀ pé oògùn owó òun ni Mohbad. Tó bá ní ká wò dáadáa, ṣé mọ̀ pé iṣẹ́ tí Mohbad ń ṣe, iṣẹ́ tí Naira Marley ń ṣe lọ́kọ Ìyábọ̀ náà ń ṣe. Kó má lọ jẹ́ pé allegedly o, so kó má jẹ́ pé Ìyábọ̀ gan gbogbo búlì gan ṣe ń búlì ọmọ yẹn, bóyá Ìyábọ̀ gan allegedly kó má jẹ́ òun ló lọ ń sanwó fáwọn boys pé ẹ máa búlì ẹ̀ kiri, tẹ́ bá ti nà tán ẹ dárúkọ àwọn ọ̀gá ẹ̀ ń bẹ̀. Torí ibi tí mi ò trust Ìyábọ̀ dé, Ìyábọ̀ yìí fún ọjà gbogbo nǹkan tá à ń lò. nǹkan tó lè tó kú lè ṣe náà ọmọlọmọ ṣe ó ṣe rán lọ dé torutoru ìgbà tó ó mọ̀ pọ̀ ọmọ yẹn sọ fóun wípé ó ń sọ ìlọ́ọ̀tì fóun kò yẹ kó jẹ́ kọ́mọ yẹn wá sí Nàìjà, ẹ máa gbọ́ mi o, ẹ máa gbọ́ mi kó ma lọ sí Nàìjà àtọ̀.
ẹ jọ̀ọ́ ẹ máa gbọ́ mi mà ṣe rí nǹkan tí mò ń sọ náà nìyẹn ṣé kò ń ṣe pé ìgbà tí ọmọ yẹn ń sọ fún ẹ tó ń sọ káàkiri pé if anything happens to me my boss should be held responsible for it whereas kó má lọ jẹ́ pé Ìyábọ̀ ló ń sanwó kiri tẹ́ ẹ bá ti na ọmọ ìtàn èèyàn ṣáà sọ pé Naira Marley ló ràn wá ọmọ kékeré lèmi mo ní ọ̀gá mi ti nà mí rí dáadáa tó nà mí tó jẹ́ pé kò sí abiyamọ tó rí ibi tọ́gá mi ti nà mí tí ò ní sọ pé òun fẹ́ arrest ọ̀gá mi èmi fúnra mi ni mo bu ọ̀gá mi láṣìírí pé ọ̀gá mi gan nà mí tọ́gá àwọn gan ń sunkún pé kò sí abiyamọ tó máa gbogbo èèyàn tó ń rí iná ṣọ́gá ẹ̀ bímọ ọ̀gá ẹ̀ ó gbọ́dọ̀ lọ ẹ̀wọ̀n mú kí ló dé èmi ni mo ṣẹ ó ní ká má jà nínú ṣọ́ọ̀bù òun mo dẹ̀ ń bá kejì mi jà àjọ jẹ́ colleagues adẹ̀nara wa inú dẹ̀ bí ó dẹ̀ mẹ́gbàá ó dẹ̀ nà wá méjèèjì bọ̀ torí pé ìyẹn jẹ́ fámìlì ẹ̀ kò ná dáadáa èmi tí mi kì í ṣe fámìlì ẹ̀ bọ̀ ọmọọṣẹ́ ẹ̀ ni mo jẹ́ ó nà mí bí olórí burúkú bọ̀ mo mọ̀ pé mi ni mo ṣẹ̀ mi náà dẹ̀ fẹ́ dọ̀gá ṣe rí ìjà tó ń jà yẹn ìjà ọ̀gá sọ́mọṣẹ́ ni tèmi náà bá fẹ́ ṣàbùrú fọ́gá mi ń gbà yẹn wàláhì ọ̀gá mi lè lè ẹ̀wọ̀n lórí nǹkan tó ṣe fún mi yẹn bọ̀ tèmi wò ó pé it's normal thing èmi ni mo jẹ̀bi bọ̀ torí pé kò nà mí ju ọmọ kejì lọ but fúnra mi ni mò ń wọ turtleneck ni mo fi ń bu ọrùn mi tẹ́ bá rí ọrùn mi bó ṣe rí ó fà yamayama ni o torí wáyà ló fi nà wá wáyà mẹ́fà náà lọ́pàpọ̀ nígbà yẹn fúnra mi mò ń bò ní inú ilé tí n bá fẹ́ wọ̀ ọba ẹ̀yẹ nítorí pé ọṣọ kékeré máa ń wọ̀ máa wọ aṣọ ńlá máa wọ̀ kíní wọ́n mú wa lọ sọ fún pé kí ló ń ṣẹlẹ̀ kí ló tó ń bu ọrùn ìgbà tó yá àwọn kan wá sọ fún mọ́mì mi ó ní irọ́ o ní tẹ́ bá ti lè lọ bọ́ọ̀gá mi tẹ́ bá ti lọ bàjá wàhálà mi lè ń wáyé wípé ọ̀gá mi ò náà wá báyìí ẹ ti yẹ yín mo defend ọ̀gá mi but ṣe rí ẹ lọ wo ọ̀rọ̀ Mohbad dáadáa ṣe rí àwọn tó ń búlì Mohbad Ìyábọ̀ ti wà níbì kan tó ti ń fútọ̀ náà ayé Mohbad tá máa sọ fún Mohbad á máa sọ fún ìyàwó Mohbad pé àwọn Naira Marley ló ń nà án òun náà ti wá nígbàgbọ́ yẹn nǹkan tó ti ń sọ fún Mohbad yẹn òun náà ti wá nígbàgbọ́ yẹn pé ọ̀gá mi ló ń ṣe báyìí fún mi ó ti yẹ yín bí kí nǹkan máa ṣẹlẹ̀ ń sìn kẹwàá wò pé ṣé àwọn tí ló ń kó sí lórí pé àtìgbà tó ti kúrò lọ́dọ̀ ọ̀gá ẹ̀ ní òjò nísìnyí òun ló rán àwọn èèyàn sí ẹ whereas àwọn pípù yìí ló ń lé àwọn èèyàn sí pé kán lọ nà án tó bá ti nà án kán dárúkọ àwọn ọ̀gá ẹ̀ because ṣe rí two video tí kinní ti ṣe yẹn tí Sam Larry ti ṣe yẹn òun ló máa kó bá Naira Marley kó dẹ̀ lè kó sí bó ṣe fi lè fọ orúkọ wọn mọ́ kinní yẹn ò lè kúrò lórí Naira Marley ìyẹn Sam Larry tó bá sì kúrò lórí Naira Marley díẹ̀ ni ò lè kúrò lórí ṣe rí fídíò yẹn nǹkan tí mo ń try láti sọ ni pé ṣe rí ìgbà yẹn káwá sọ pé èmi sọ fún ọ̀gá tèmi pé tí nǹkan bá ti ṣe mí kán mú ọ̀gá mi tó kọ́ mi níṣẹ́ yẹn ṣe mọ̀ pé àwọn tí kálẹ̀mí náà jẹ́ni tó jẹ́ ológo lèmi o agbára ọlọ́ọ̀ èmi náà work towards pé kémi náà dológo káwá jẹ́ pé èmi náà jẹ́ni tó jẹ́ pé wà popular bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé ẹni tó ti ń ní ìkàsínú fọ́gá mi ó lè mú picture ibi tó gá mi ti ń nà mí yẹn kó máa fi sanwó fáwọn èèyàn pé kán wá máa nà mí kán máa dára dárúkọ ọ̀gá mi torí táìmù ìgbà tọ́gá mi ṣe nǹkan mi yẹn fún mi mí náà ti fẹ́ kúrò lọ́dọ̀ ẹ̀ tó ti yé yín mi ìmọ̀ bó ṣé àǹtí tẹ́ni wà bẹ́ẹ̀ ṣé ń gbọ́ ẹ̀yin tẹ́ ẹ wà bẹ́ẹ̀ ṣé ń understand nǹkan tí mò ń sọ bẹ́ẹ̀ yẹn ok so kó wá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó wá ṣẹlẹ̀ ṣe rí àwọn tó ṣe ẹ jẹ́ ká lọ wò dáadáa ẹ rí pé nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn torí Ìyábọ̀ ó ti ń future nínú ayé Mohbad ó ti pẹ́ Ìyábọ̀ Mohbad ní òun ẹ rí pé 9 minutes tó kù tí Mohbad máa fi kú ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àwọn tó wà nínú ayé òun pọ̀ ká ní pé Mohbad òkú lọ́jọ́ yẹn ni ó possible kí Mohbad vindicate Naira Marley fúnra ẹ rí pé nu voice tó ṣe ó ní pé tí n bá ti kú tán àbí ṣé àwọn nǹkan tó fẹ́ máa post nìyẹn nǹkan tó ń sọ ní pé ṣé ibi tọ́gá mi ti nà mí yẹn ibi tí wọ́n ti pariwo lé mi yẹn tó ti gbọ́wọ́ sókè yẹn àwọn yẹn ló fẹ́ fòkú mi kọ́ lọ́rùn whereas ó possible kí Naira Marley àti Sam Larry àti Mohbad ó possible kọ́kọ́ ti parí ìjà gan lẹ́yìn tí ò sí nǹkan kan mọ́ tó ti understand pé ọ̀gá àwọn kọ́ ló nà òun kiri ṣe rí àti gbé ó fẹ́ gba Mohbad sọ́wọ́ ìyẹn Ìyábọ̀ ó fẹ́ máa control ẹ̀ tó mọ̀ pé igi owó oògùn owó ni ọmọ tó ń pè Mohbad yẹn o lè bá Mohbad ṣe kó pàdánù oògùn owó burúkú ni ṣó ẹyọ kan tẹ́ ẹ bá mú lọ àwọn gan máa mọ iye táwọn pa ṣó ti yé yín so òun náà fẹ́ nǹkan tó yẹ kó fi wá sọ fún Mohbad pé ó kúrò lọ́dọ̀ ọ̀gá ẹ̀ kó wá bá wọn ṣiṣẹ́ wọn wá sọ yẹn wọn wá lọ fi ọgbọ́n àrékérekè tó lè já Naira Marley lulẹ̀ títí ayé ẹ̀ máa fi tán òun náà fi lọ yọ ọmọ yẹn ọ̀rọ̀ pé wọ́n búlì mi wọ́n nà mí nǹkan tó fi lọ mọ́ ògùn wọn yẹn nìyẹn whereas ẹ̀yin náà ó wù yín kẹ́ máa gbé Mohbad kiri kó máa powó wálé fún yín kẹ́ máa gbé lọ sí ṣòwò ìwà àtọkọ ẹ̀ ó wà láàrin ọkọ Ìyábọ̀ àti Ìyábọ̀
kẹ́dẹ̀ má gbàgbé pé Ìyábọ̀ ọmọ ẹ̀ àti Wùnmí wọ́n ti jọ ọmọ ara wọn ti pẹ́ ṣẹ́rí gọ́dọ̀tà ní Wùnmí fún Ìyábọ̀ tipẹ́tipẹ́ òkàn tí wọn kàn ṣó ara wọn nù píkṣọ̀ yẹn ni ṣẹ́rí àwọn pípù ìdán bá fẹ́ ra èèyàn tó bá fẹ́ blackmail èèyàn tó bá fẹ́ ṣe nǹkan wọ́n lè wà nínú ayé èèyàn fódìdí 15 years tẹ́ẹ̀dẹ̀ ní mọ̀ wọ́n á dẹ̀ máa ṣọ́ movement yín àìní tẹ́ ẹ̀ sọ fún pé jáde ńlé wọ́n á dẹ̀ máa sọ fún yín pé ibi ilẹ̀ wà ṣó ti yé yín nǹkan tó ṣe fún ó jẹ́ kí etí Mohbad di sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò understand kò yé mọ́ ó gbọ́ pé ta ni mo ṣẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà ń gist Wùnmí wà nù picture yìí dáadáa Ìyábọ̀ wà nù picture yìí torí wọn náà jọ ń jó ní àlejò kí pé ọmọ Ìyábọ̀ náà máa dọ̀ hospital Wùnmí ní kó di ó kù 5 minutes káwọn dọ̀ hospital ló kù Ìyábọ̀ sọ ṣe rí ọkàn mi ń sọ fún mi pé nǹkan tí Ìyábọ̀ fi ń dárúkọ òun ká ní pé wọn àtàwọn náírà ẹni sùúrù ṣe rí nǹkan tó fi ń dárúkọ òun Amade àti Sam Larry ò bá jà nǹkan tí Ìyábọ̀ fi ń dárúkọ òun Ọlọ́run dáríjì ọlọ́run níṣù ló ṣe ń pariwo wọn síta ká ní pé wọn ò jọ níṣù wà láì kò ní pariwo wọn wọ́n máa fi kọ́ ẹlòmíì lọ wà láì. ìwà ẹ ti gbà nǹkan tó ṣẹlẹ̀ drọ́ọ̀gì tí Ìyábọ̀ ń tẹnu mọ́ yìí wàhálà ọkàn mi sọ fún mi kó má jẹ́ pé wọ́n lọ fi gbé drọ́ọ̀gì gan nílùú òyìnbó ó ní ò jẹ́ kí píkṣọ̀ Mohbad yọ síta àwọn fídíò bí tó ti lọ kọrin káàkiri nílùú òyìnbó tó ń gbé lọ tí ò fi yọ síta tá a fi rí bí tó ti perform ó má jẹ́ pé oògùn olóró gan náà lọ fọmọ yẹn gbé tó wá wò ó pé tọmọ yẹn bá jẹ oògùn olóró tó bá lọ ṣe kinní fún tó bá ṣe autopsy fún gbogbo ẹ̀ ló máa jáde lára ẹ̀ pé Mohbad ó ṣe gbá kan ṣàgbọkùn ló fi tètè mú oògùn olóró yẹn ló fi tì mọ́ Mohbad ló fi tì mọ́ nínú amálì lọ́rùn then èmi fẹ́ sọ pé àwọn NDLEA yẹn ó yẹ káwọn gan future bí bá ṣe ń sọ̀rọ̀ justice of Mohbad torí tó bá fi lè mú wọn tán la ìbọn mọ́ ọmọ yẹn lórí tí ẹ̀jẹ̀ dẹ̀ ń dà torí ọmọ yẹn tó rí ẹ̀ ń wúwo tó lórí ń fò NDLEA gan apààyàn ni but kò lè dùn mí Ìyábọ̀ ló máa yẹ straight ẹ̀ torí Ìyábọ̀ ní amálì ti gba ambassador lọ́wọ́ wọn already tó ti yé yín inú Ìyábọ̀ òde ẹ̀dùn sí NDLEA pé wọ́n fún Naira Marley ní àwọ́ọ̀dù òun ló ṣe rí lẹ́ṣẹ̀ rí wọn yẹn tó fi lọ tún plan nǹkan míì tó fi jẹ́ pé NDLEA wọ́n tún wá gbé Mohbad wọ́n wà nà bí olórí burúkú wọ́n ti fẹ́ pa sí Mohbad ṣẹ́rí wọ́n ti fẹ́ pa Mohbad gan láti gbẹ̀ yẹn òun náà fi sọ yí pé ó mu omi lọ́dọ̀ àwọn NDLEA meanwhile ẹnì kejì náà mu ìyẹn gẹ́ẹ̀kan báyìí tó padà